أتيت بأعمالي كباح رديئة وما في الورى عبد جناك جنايتي أتهركني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي فأين رجائي ثم أين مخافتي صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن يا مصطفى يا صفوة الرحمن أمين مؤتقى ما في شك به تاريخ أنام بكل عيني. اللهم صل على روح سيدنا محمد في الأرواح. آمين. صلي وسلم على جسده في الأجساد. آمين. صلي وسلم وبارك على قبره في القبور. آمين. لا بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية وسلاما. آمين. صلاة ترضيك وترضيك وترضى بها أن يا رب العالمين. آمين. وين يلوم بلا يكون الله أكبر. الله أكبر. الله أكبر. أجيب متى. وكفى بالموت فاعلم وإذا لمن الموت عليه قد قدر. Ire ọ̀rí ọlá bí ayé ti dà ní. Akramakumullah. Kì í ṣe pé ẹ̀mí ìyá ẹ̀ náà ló kùn tó bẹ́ẹ̀. Allah. Ẹ dákun mo fẹ́ ká farabalẹ̀ dáadáa. Àwọn ìlú fóyè ló fà lọ. Limani mautu. Ẹ̀jẹ̀ mi ni. Alayhi qad qudir. Ire. Akramakumullah. Gbogbo àwọn tí wọ́n ń ṣe wáàsí àti tí wọ́n ń sọ̀rọ̀ látàárọ̀. Abqakumullah. Látòrí lọ ìdú wa. Wàláhì wáàsí ti jáde nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Insha Allah. Nípa tí bàbá wa gbajúmọ̀ kéwú tí wọ́n jẹ́ Mamu Sumura Jama'atu Shuhada, àwọn náà nígbà tí wọ́n sọ̀rọ̀ wáàsí ti jáde bẹ́ẹ̀. Nígbà tí bàbá wa ìmọ̀mọ́ àgbà ní òkè ọ̀là òru ẹ̀ ní ṣéwù tí àwọn náà tó gbà á wáàsí jáde nínú ọ̀rọ̀ wọn. Abqakumullah. Kátó wá wí bàbá tí bàbá Mufassir wọ́n ti ṣe wáàsí. Abqakumullahu al-karim. Pọ́n wa lé ni wọ́n ní ẹnìkan jẹ́ àwọ̀ olúmọ̀tẹ́ olúmọ̀ ara rẹ̀ ni. Akrimi taifa fa inna taifa murtahilun. Bí èèyàn bá wọnú ìlú èlú tí wọ́n ń tẹ gàràgàrà wọ́n ó júwe ọ̀nà ibi tó gbà wọlé fún. Yufni alayka bima fa'alta min karami. Ire. Akramakumullah. Ọwọ́ ò lé gungungungungungun kọ́ lọ́ọ̀lọ́ fi láyé nílé kejì àdá ni wọ́n fi bẹ́ ọwọ́ náà bọ́lẹ̀. Allah. Ṣe máa ṣe nǹkan nílùú yìí èyí tó bá kàn wá ọ̀la máa wá. Adamallahu hayatahu. Alhaji wa Musa Isa ẹ má bínú mo bá kí i bóòlù ti wí. Akrimi taifa mo máa tí náà ṣe lọ ni. fa inna taifa murtahilun. Ọlọ́run pa àwọn pọ̀kẹ́. Yufni alayka bima fa'alta min karami. Ìlú ọ̀rọ̀ yìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ẹ dákun ẹja ṣe àmínà. Àmínà. Nínú ìlú tí máa wú àwa ni. Insha Allah. Tí o bá lọ ọ̀dọ̀ àwọn àfáà mi báyìí wàá mọ̀ pọ̀ sí rìn.
gbogbo nǹkan ni wọ́n fi ní ọlá. bí wọ́n bá sì ní kólúkálukú máa jẹ abẹ́ bàbá rẹ̀ ọmọ asùpálẹ̀ ọkọ̀ yó ebi ọ̀rọ̀ kí n pa wá mọ́. Akramakumullah. ó lọ ti wí. Yufni alayka bima fa'alta min karami. abẹ́ ẹ̀ máa pọ́n alẹ́. Yufni alayka bima fa'alta min karami. gbogbo tẹ́nìkọ̀ọ̀kan yín ni àti tó ní ọlọ́mọdé ó bàjẹ́ o. Man haba rijala tahayyabu. ọmọ yẹn wọ́n jẹ́ kí wọ́n pọ̀ wọ́n ti sọ di 30 minutes àbí. Wa man akara rijala fala yuhaba. bí wọ́n nílò tó bẹ́ẹ̀ bí wọ́n bá ti sìn lálejò tó náà kọ́lé yẹn ti máa ọgbọ́n wọ́n sì fẹ́ràn mẹ́fà sórí oúnjẹ ọ̀sìn jẹ́ gbogbo ẹ̀ tán. Allah. ọtí tí ó yẹn níbi tí ọtí ń bọ̀ pé elébi ní ọ̀nà. Wa man akara kódà bọ̀ yóò jẹ́ kù. rijala fala yuhaba. ẹ sọ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. àwọn gbé tí wọ́n ráìdì bọ̀ pẹ̀lú gbẹ̀gì ọjà gbogbo ẹ̀ tó wọ́n tó máa fa wọn láàbọ̀ ọtí jíwèé bọ̀ ti rí fún ọ̀nù. Yufni alayka bima fa'alta min karami. jẹ́ rojú ọba Sanusi. Yufni alayka bima fa'alta min karami. ẹni ọlọ́run bẹ̀rẹ̀ àgọ́ ní Allahu akbar. Allahu akbar. a kí ọlọ́run. Allah. alladhi amara al-ihsana bi birril walidayn. Allah. ọba tó pa wá láṣẹ pẹ̀lú dáadáa sí àwọn òbí wa méjèèjì. ire Abqakumullahu yani wal birru wash-shafaqu wal-atufu bihima. bọ́ọ̀lù ti wí. wa kafa bil mauti fa'lam wa'iran. لمن الموت عليه قد قدر واذكر الموت وحاضر ذكره إن في الموت لذي لب عبار. الله أكبر. الله أكبر. Abdulmajid. Akramakumullah. ọba yìí ló pa wá láṣẹ ká ṣe dáadáa sí àti bàbá wa. wọ́n ń bẹ láyé ni wọ́n sí láyé má. ẹ̀yin ọmọ ló kú ṣé ń gbọ́ mi. Akramakumullah. min ahammil hukuk nínú àwọn ìwọ̀ tó lágbára ọgbọ́ haqqul walidaini bẹ́ẹ̀. Insha Allah. ìwọ̀ ìyá àti bàbá min ahammil hukuk ni. Hakku dini bẹ́ẹ̀. Akramakumullah. ẹ̀sìn tọ́lọ̀ ń fi ọ́ ta lọ́rẹ ǹjẹ́ wọ́n mọ̀ nínú ẹ̀sìn yẹn ǹjẹ́ sì kan dá o mọ̀. bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn báyìí pé ká náwó sójú ọ̀nà ẹ̀sìn ẹlòmíràn á máa pàkámówó ẹ̀sìn òjèrè rẹ ọlọ́run tó sì lẹ̀sìn ló fowó ta ọlọ́rẹ. Allah. nínú wọ̀ tó sì lágbára ni gbogbo gbà àrànṣe mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ torí owó tí wọ́n máa ń gbà lásán láti ẹlòmíì ò tiẹ̀ lọ mọ́. wọ́n ti kọ́ ọ̀gbọ́n àwọn alásán láti wọ ìní la ilaha illallah kọ́wé lánàá lè ìsìlámù. wa kawwi lana al-islam la tahdimanna. ǹjẹ́ bọ́lọ̀ ti ṣàánú rẹ bẹ́ẹ̀ lẹ̀sìn rẹ gbádùn ẹ̀. ẹ̀wọ̀n ara bí wọ́n á ṣe business wọ́n mọ̀ wọn ò mọ̀ wọ́n ti níye tí wọ́n yọ lọ. fáwọn àfa àwọn sínú ẹ̀sìn wọn. wa kawwi lana al-islam. mo jẹ́ sọ fáwọn bàbá yìí máa mo láwọn jàmáà yín máa ń tíráì lẹ́ ń pè wọ́n ni wọ́n sì ń dáhùn bẹ́ẹ̀ ti ń pè wọ́n ni wọ́n ń dáhùn níbo mi wọ́n ti túká máa bá lérí. la tahdimanna. wọn aláṣejù wọn pọ̀. wala tukhzina ya rabbana al-yawma wal-gada. ọ̀rọ̀ jọ́ mi nìyí rẹ̀. Akramakumullahu al-karim. hakul asidi kọ́ yìí bẹ ìwọ̀ fáwọn àwọn ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ dàgbà tí kádàrá tọ̀rọ̀ ní wà rẹ̀ sí wọn. Allah. ètò wo lẹ́ ń ṣe fún wọn ẹlòmíì àárọ̀ rẹ̀ àdọ́jì ẹ̀ bọ́lọ̀ ti pè lónìí náà ọmọ bọ́lọ̀ wọn ti pè lọ́la. Allah. bẹ́ẹ̀ lẹni tẹ́jọ́ ṣe kéékèèké ilé ọkọ ògbé òun ní tiẹ̀ fìtínà kan kò sí fìtínà ń bẹ nínú èyí tó dáa nínú tó ń lò pé lágbájá bíi ti rí ọ lóde yìí ò dáa èyí tọ́lọ̀ ń kọ fún lọ́wọ́ nílò ọ̀ tó mọ̀ èyí tó dáa tọ́lọ̀ tó kọ fún bá dọ̀la. Allah.
wọ́n sì lómi wo ló wúlò ire Akramakumullah. omi wo ló dùn jù láyé omi téèyàn bá rí mu nígbà tó gbẹngbẹ tọ́. èèyàn wo ló wúlò jù èèyàn téèyàn bá rí nígbà tó nídìí èèyàn. if'ali khayra mastata'ta wa in kana qalilan falan tuhita bi kulli. hakul ahli ń bẹ. Akramakumullah. ìwọ àwọn ìyàwó ẹni àti àwọn ọmọ ẹni ìwọ ni wọ́n níwọ̀ lọ́dọ̀ wa ká gbọ́dọ̀ pé fún wa gbogbo ọ̀dọ́ ń jayé mọ̀mọ́ rárá ẹ lọ wo obìnrin rẹ bó ti rí ẹ wá aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ bí èyí tí wọ́n fi nulẹ̀. Allah. ìwọ sì lọ ń ṣe bí ọmọ olónìí bẹ́ẹ̀ làwọn ọmọ wa wọ́n nídìí ọ̀gbọ́n wọ́n ní ìwọ̀ lọ́wọ́ wa. Akramakumullah. kò sí etí yẹn ná fún ìyàwó èèyàn tó pọ̀ jù. tọ́. ilẹ̀ Yorùbá wọn alẹ́ yẹn jẹ̀fọ́ wọn bá ti rọ́kùnrin tí ń kẹ́yàwó ẹ̀. ọ̀rùn ní kókó bó lọ ti wí. kana qalila. hakùlẹ̀ wátọ́ ni wọ́n ń bẹ ìwọ̀ ọ̀lú tí wọ́n ti bí a. àmì àmọ́ yọ wọlé wọn àmọ́ yọ jáde wọn àmọ́ yọ wọlé wọn àmọ́ yọ jáde kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ láwọn tó yẹ pé gbàgbàtà ni wọ́n náà lẹ̀ tí wọ́n ti kírun sí àlá. Allah. yìí sì jẹ́ gbókù ni wọ́n máa ń bẹ lómi nígbà tó wà láyé kí ló dé tó wúlò fún lu náà tó yẹ pé lu náà ni wọ́n padà gbé ọ wá. Allah. ọ̀rọ̀ yìí tó kọ́ if'ali khayra. èyí tá ń ṣe lénìí min haqqil walidayn. Allah. nínú ìwọ tí ń bẹ fún ọmọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ni. Allah. ọ̀dájú ló bí ká má ṣàdúrà fókù bẹ́ẹ̀ bá ti ráwọn tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn ìjọ bẹ́ẹ̀ ẹ béèrè ńgbà tó ẹni nǹkan kó tó kú sótọ́jú ẹ̀. Allahu akbar. táàmù tí wọ́n bá pàdé wájú Ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá ní àwọn oríṣi tó ní ìyá yín ní wo lálẹ́ jẹ́ náà ó kàn fẹ́ kó lọ yín ni. Allah. 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 awjabu liwajibati ikramu ummi. ire kí n tó bọ́ sínú ọ̀rọ̀. Abukakumullah. mo kí bàbá imam bí ẹ̀gbọ́ bí bàbá. ọlọ́run kàn án pọ̀ kẹ́ o. Àmín. alibarika nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. Ajabdul Latif Sanusi ibi tọ́rọ̀ náà ti wáyé ó tún kújọ́ mélòó kan tá a pàdé wẹ̀. insha Allah. ire Abukakumullah. mo kí Alhaji wa Ismail Aribidesi ó bá sọ àwọn ẹ̀ náà mo kí tí mo sọ máikrófóònù lẹ̀. ire qarinuka fid dunya. Alhaji ló wà dúrà ní Allahu Akbar. arifina sunusi. ire ọgbọ́n bọ́lá bẹ́ẹ̀ fi sínú Al-Qur'an wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. bismillahir rahmanir rahim. wa qur rabbi irhamhuma. Ọlọ́run máa sọ pé bá mi kẹ́ àwọn méjèèjì ju bí wọ́n ti kẹ́ mi lọ́gbà tí mo wà kékeré. òbí ẹni ó sì máa wá lọ táwọn aláàbẹ̀ ṣàdúrà lẹ́yìn rẹ̀ tẹ́tù máa wá gbọ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Allah. ọ̀dájú ọmọ ní máa ṣe bẹ́ẹ̀ torí àmọ́ tójú àwọn òbí wa ń rí inú sàárè. wa qur rabbi irhamhuma. yadkhulu al-janna ahadun minkum illa an yatagamada Allahu bi ayni rahma. Allah. ẹnìkan ò lè wà àlìjánnà nù yín ẹnìkan ò lè dọ́mọ àlìjánnà nù yín àyàfẹ́ ni tọ́lọ̀ ń bá síjú àánú rẹ̀ wò. Allah. sìbá abẹ́ kọ́lọ̀ ń kẹ́ wọn ló jẹ́ àjòkó. akramakumullah. ire abukakumullah. nínú ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sọgbọ́n Salman ọ̀gọ́ Al-Farisi òun ló sọ fún Abu Dardar ọ̀gọ́ òun ló sọ fún bẹ́ẹ̀. tọ́. kí ni àló fa ọ̀rọ̀ yẹn nígbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tó tẹ̀lé àtàwọn tó gbà lálejò ó wá ṣe wọ́n lọ́mọ ìyá ara wọn ó sọ wọ́n dọ̀rẹ́ ara wọn ó sọ wọ́n dọ̀rẹ́ ara wọn. tọ́. Salman Al-Farisi ó wá lọ kí Abu Dardar ìdílé jọkẹ́ kó bá ń lé. tọ́. ìyàwó ẹ̀ ló wá bá wọn ní raha Umma Dardar mutabazila. Allah. bí bá tó báyàwó ẹ̀ kó bá dáadáa ó bá tí gbogbo aṣọ rẹ̀ ti yá ọ̀gbọ́n ó dọ̀tí ó bá níbà olòṣì ó wá ní ìrẹ́ Umma Dardar kí ló dé tó rí báyìí ìwọ ìyàwó ọ̀rẹ́ mi kí ló dé tó rí báyìí. Allah. ó ní yóò rí bẹ́ẹ̀ ó lọ́kọ ọ̀rẹ́ rẹ tó lọ́kọ òun kò ní bùkátà sáyé mọ́ tọ́. ó ti lò ó lọ rí. Allah. la ọgbọ́n wala tansa nasibaka mina dunya afẹ́ sílọ̀ afẹ́ wà lìjẹ́nà kò ní ọ́ di jálajàlá láyé tọ́. ọlọ́run ní kò múra wa
kò ní wo àwòrán wa kódà kò ní wo ọ̀rẹ́ nu wa ọkàn wa ire àti iṣẹ́ ọwọ́ wa ni ó wò. Akramakumullah. ẹ̀wọ̀n mi pé àwọn yìí wọ́n ráyé sá ẹ wo ṣòkòtò gan kò jọ jánìkà kò jọ jántọ́sà síbẹ̀síbẹ̀ ogun bí ti ṣe nì àníyàn rẹ̀ ò dáa. ire Akramakumullah. ọ̀rẹ́ rẹ wá dé lóòótọ́ nígbà tó dé ó rí ó fi kẹ̀kẹ́ di igi ó ti lálàsí ara rẹ̀ ó ti ọ̀gbọ́n ó ti fìtínà ara rẹ̀ ó sàn wò ó wá ṣe oúnjẹ fún ọ̀rẹ́ ẹ̀ tó wá pé kó jẹun ó wá dà jẹ́ àjọ jẹun ó lóun ò jẹun nítorí òun gbààwẹ̀ ọláwẹ̀ pẹ̀lú bọ́ọ̀ tí ń dààmú ara rẹ̀ yìí ó lájọ jẹun nígbà tá a sínú Ramadan. Akramakumullah. nígbà tó tún di alẹ́ ló bá tún gbàgì yóò sàlọ̀ náà yóò máa yẹn náà fìlà ọ̀rẹ́ rẹ wá gbà wọ́n báyìí pé àwẹ̀ ọ̀ tètè kú ọ̀ ti ṣe yìí sùn díẹ̀ ọ̀gbọ́n sùn. Akramakumullah. kò mọ̀ kó náà sùn sọ nígbà tó tún dago 12 ó tún dìde. Allah. kò tí ì tásìkò tó dìde àní ó sùn. ó ní wọ́n tó ń ṣe adlébọ̀ iṣẹ́ tó le ọ̀ tún lè jẹ tó dáa. Akramakumullah. ìwọ tó ń gbẹ́lẹ̀ àbí wọ́n tó ń ṣiṣẹ́ tó yẹ pé òtútù àyà ọjọ́ alẹ́ síbẹ̀síbẹ̀ ò lè jẹ tó dáa àwọn yàyà kàṣúà lọ tún kówó fún. wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. ẹni tí ń ṣiṣẹ́ tó le tó wá gba 5,000 lójúmọ́ òun ló tún wá mú obìnrin lọ gbàgbọ́ ó ní jẹ nǹkan sí mi lọ́rùn bí ààrẹ bá ṣe kóṣù kó bí mi wọn ò lè jèrè rẹ mọ́ o. wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. àwọn iṣẹ́ kan wà ẹ̀wọ́n tí ìbá ṣe pé ibi tá a bára wa lórílẹ̀‐èdè yìí kéèyàn ó ṣe fún wọn bá díẹ̀ kó fi tu owó jọ kó bẹ̀rẹ̀ iṣẹ́ mi ni àmọ́ ibi tá a bára wa. ire adamallahu hayatahu. bọ́ọ̀lù ti wí. wa qul rabbi irhamhuma mo ń bọ̀ mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí nìyẹn. kama rabbayani. nígbà tó wá di bí àfẹ̀mọ́júmọ́ tó di bí aago 3 àbọ̀ sí 4 ó wá jí ọ̀rẹ́ rẹ̀ Abu Darda ó ní oya bí a wá yẹn náfìlà nísìn ká bẹ̀ lọ́hùn. Akramakumullah. ó wá ń sọ fún ká inna li rabbika alayka haqqan. Allah. ó lọ ní ìwọ̀ tó yẹ kó pé fún Ọlọ́run ọba rẹ̀ wá sí náà nìyẹn gbogbo abá àti ìjókòó ìlànà níwọ̀ tó yẹ ká pé fún Ọlọ́run. mélòó ni wọ́n ń pè ìwọ̀ tọ́lọ́run mọ́lẹ̀ ní. Akramakumullah. bí wọ́n bá ti pè ọ̀pọ̀lọpọ̀ sí tọ́lọ́run báyìí wọ́n mọ̀ wá yẹ̀ ẹ́ lẹ̀ àfáàdé tí wọ́n mọ̀ dá láàmú ọlá agbọ́dọ̀ ní ká yé oyè ọ́ ni. Allah. bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ bó bá yẹ kó òun rántí rẹ mọ́. Allah. ire Abqakumullahu inna li al-ghani. rabbika alayka out of náà ni wa mimma razaqnahum yunfikun. mo tá a fi chẹ́rìsì rẹ sànú sínú. ẹ̀rọ ayé tọ́lọ́hún ẹgbà pọ́lọ̀ ló fún yín kò sì ní gbà. Àmín. bẹ́ẹ̀ ti rí ní gbogbo ọmọ yín rí. Insha Allah. ire Abqakumullah. ọlọ́run náà máa bá àlè ná gbogbo ẹ̀ tán ó ní ẹ̀ná out of ń tà fún yín ní ẹ̀ná. wàlí nafsika alayka haqqan ọ ní ìwọ̀ tó yẹ kó fún ẹ̀mí ara rẹ ẹ̀mí tí ń ṣiṣẹ́ yẹn fún ní ìwọ̀ tó dáa ọlọ́run bá ṣàánú rẹ jẹun tó dáa wọṣọ tó dáa fẹ́ omi tó dáa wo bí wọn náà ti lo omi ọ̀hún wo bí dẹ́rù gbogbo lórí bẹ́ẹ̀dì wọn náà lọ lò bẹ́ẹ̀. Allah. ire Abqakumullahu al-ghani. bọ́ọ̀lù lára tí wọ́n ní ìjókòjò yẹn fọ́nù tọ̀ tíra rẹ wà o. kí o máa wo nǹkan green báyìí ẹ̀rọ àwọn òyìnbó ẹ̀rì tó gbé flower green àbí kí o máa wo ọ̀gbọ́n omi tí ń sàn báyìí àwọn òyìnbó wọn ò létí odò wọn máa wò àbí kí o máa wo omi tó dáa farabalẹ̀ fẹ́ tó dáa. wala tansa nasibaka minad dunya. bí wọ́n bá rọ́ọ̀mà tó dáa láwọn lọ́dọ̀ àwọn àkọ́wọ́ àwọn àkọ́wọ́ yẹn ti sa nǹkan sí ọjà ọ̀gbádùn èèwọ̀ ń bẹ́ bí káwọn náà fẹ́ tó dáa ni. wala tansa nasibaka ipò tó dáa bá ló ní. minad dunya. níjọ́ àwọn bàbá wa wọ́n gbìyànjú níjọ́ wọ́n mi máa lé àlè síwọ́ tó lé wọn ni ẹ lọ fún àfa ìyàwó sàrà nù. Allah. ajá àfa lè yé létí ire. wala tansa nasibaka. síbẹ̀síbẹ̀ àwọn bàbá yẹn wọ́n fara dà wọ́n wọ́n sì bí ọmọ tó lálùbáríkà fún wọn. Allah. wọ́n ní gbogbo àwọn tí wọ́n náà ń sàn àfa lẹ́ni tí wọ́n ń kú àwọn àná àwọn ọmọ tí wọ́n bọ̀ lọ́nà ó kú àwọn náà. Allah. ohun tí àwọn bàbá yẹn fara dà mélòó làwọn lè fara dà mọ́. adamallahu hayatahu.
Yíre. Abukakumullah. Wali ahalika aleika hakon. Àwọn ará ilé rẹ níwọ̀n tó yẹ kó fún wọn bó bá travel torí tó dáa rà lọ lé fáwọn ìyàwó ẹ fáwọn ọmọ ẹ ó ra nǹkan wá lérí yóò lè jú wọlé ni. Allah. Tí wọ́n máa béèrè pé dáàdì kílẹ̀ ra àbọ̀ èló ni bóńbó cheeseball kẹ̀kẹ́ tó rà wọlé táwọn ọmọ tí wọ́n dàgbà pa ní bàbá. Akramakumullah. Ó ara kòbókò méjì bàbá dèkèrè mi péré. Wala tansa nasibaka minad dunya. Bàbá Sanusi tábà wọ́dọ̀ yín àwọn máa ń kọ́ ẹ̀kọ́ à ń rí báwọn máa ń túmọ̀ ẹ̀kọ́ ọmọ ẹni èrè ni a rí bẹ́ẹ̀ tí máa ṣe sí gbogbo wọn. Bàbá ẹ̀gbọ́ bàbá àgbà nílé mi ó jọ ìgbọ́n ti sọ lóko òjìjú dáàdì òjìjú dé ó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ òjìjú lọ́dọ̀ ọmọ rẹ̀. Allah. Bí bá ti lọ ló ti ní ọ̀rẹ́ dàgìrì tí máa dàgbọ́n alójú owó ìpani èrè olè fani. Allah. Bọ́ọ̀ bá kú níbẹ̀ náà kó kẹ́ ọ. Wala tansa nasibaka minad dunya. Wala tansa nasibaka Ìyá Sanusi mo kí yín. minad dunya. Mo kí yín mo fi kájọ bọ́lá kí yín. Akramakumullah. Yé. Abukakumullah. Ó ní fáfi kúlà bí hákìnà àkọ́hùn. Ẹ fún olúkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ fún olúkálukú níwọ̀ ẹ̀ lára ìwọ̀ tá a jẹ àwọn òbí wa bí mo ti lọ lòun là ń ṣe yìí. Lára ìwọ̀ tá a jẹ gbọ́ gbogbo ọmọ lẹ́nìí mélòó lẹnu rẹ gba pé òun tọ́jú àwọn òbí ju bí wọ́n ti tọ́jú lọ́gbà tí wọ́n kékeré. Allah. Akramakumullah. Kí orin ìyá ká máa lọ. Ajabu liwajibati ikramu ummi. Ẹ̀yin ọmọ ya àdúrà òpinṣẹ́ ni o ẹ gbọ́ Ọlọ́run ẹ gbọ́ ó ra wọn mọ́lẹ̀ díẹ̀ nígbà yẹn ó ṣe é sìkòrò àwọn fún ọ ni. Akramakumullah. Ìyá dáadáa nìyá yìí Tọ́. ìyá dáadáa nìyá yìí mo mọ̀ wọn látọ̀dọ̀ Alhaji wa Saheed Sanusi bó lọ ti wí. Ajabu liwajibati Alhaji àrẹ tó ló wà dúrà ní. ikramu ummi. Ẹ gbọ́ nígbà Sanusi ṣe bí mo ti ṣe abẹ́yìn lẹ́kọ́ ṣe bẹ́ẹ̀. Tọ́. Ìyá ẹ̀ mọ̀ wá sọ fún ọmọ wọn tó jẹ́ ìyàwó Alhaji wa Saheed pé wọ́n bọ́kọ̀ rẹ̀ jà o wọ́n bọ́kọ̀ rẹ̀ jà o nígbà míì bọ́kùnrin ti ṣe nìyẹn o Allah. n tó ṣe òun kì í ṣe pé tí o dá ló ṣe o. Allah. Lẹ́ni obìnrin mi ní lọ kẹ́rù kó lé ọkọ ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn á lọ kẹ́rù kó lọ pé má bọ̀ níbí yìí. Ìyá wọn wá sọ fún ọmọ wọn pé má dọkọ rẹ̀ láàmú o àádẹ́rìn lára ìyá yìí. Akramakumullah. Ajabu liwajibati ikramu ummi. Ọlọ́pọ̀ láwa nínú ọlọ́ba fi kẹ́ wọn sí. Amina. Wà ní nínú tó tún pọn dandan. Ikramu ummi. Ẹ ń fún ìyá yín ní last respect nìyẹn. Akramakumullah. Má darí kan yín ló lọ. Allah. Ikramu ummi. Nígbà mo débì tí wọ́n ń plé orin kan mo bá ọmọ kékeré kan tí wọ́n ń jó. Mo ní wá sọ̀bà ló yẹ kí n yọ igi kí n na ọmọ yìí ni. Má darí kan tó tóbi kú fún náà ẹni tó kú fáwọn. Allah. Má darí kan yín nù bí gbogbo ayé bá gbógun mọ́ òbí rẹ̀ bá sún ọ̀bọ tí wọ́n mú tẹ́sí bí wọn tán ní ọ̀bọ ọ̀tá ò ní rẹ́yìn rẹ̀ kò ní rẹ́yìn rẹ̀ nù. Ikramu ummi. Ìyá tí ó mọ̀ kí Àṣàkẹ́ Àbíkẹ́ Àníkẹ́ Àkànmú Àrẹ̀mú Olólọ́hùn. Ikramu ummi. Àbá nínú tó ọ̀gbọ́n tó tún ga jù nínú ìwọ̀ tó ga jù lẹ́yìn ìwọ̀ tọ́lọ̀ wọn ni kí n pọ́nyà mi lé kí n ṣàdúrà fún ìyá mi. Inna ummi ahaqqu bil ikrami. Ìyá mi ní bí lẹ́tọ̀ọ́ sí ju kí n pẹ́lẹ́ jù. Yíre. Akramakumullah. Mo tọ́jú ìyá orí òkèrè. Allah. Nígbà táwa náà sábìyàmọ̀ ẹ̀ ń kún lápá ní kí ló dé alọ́mọ yìí ni o sùn àmọ́ tí ń ṣe. Allah. Inna ummi ahaqqu bil ikrami. Ọmọ asídìí ìyá rẹ̀ lẹ̀ láàrin ọjà. Ọmọ ní ó bẹ̀ sún sókè. Ìyẹ̀rí yóò wá wọn ní ìyá àbúrò ẹ̀ fa aṣọ yín wálẹ̀. Allah. Ọmọ wo ni o fẹ́ yẹ ọ́ ń gbọ́ wá kékeré? Béèrè lọ́wọ́ ya rẹ̀ yìí kárẹ́ tí o tóra wọn ìwọ lọ gé. Allah. Nígbà tó o fẹ́ pa yín dé. Kọ́mọ̀ bá kú ló fi tọ́ bọ̀ lẹ́nu. Allah. Inna ummi ahaqqu bil ikrami. Ọmọ mi olóhùn orin bọ̀rọ̀ ìyá rẹ̀ ló mọ bí ó tojú bọ̀. Gbogbo kí wọ́n ń tojú bọ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́.
nítorí ìwọ náà ni. Allah. ọjà mẹ́ta ni wọ́n fi máa mú ọ kò sóko tí mo sọ tán ajájorí kù kìnìkan kìnìkan ìyá àsìlè èmi lọ́lọ́run fún èmi lọ́lọ́run fún. Allah. kò gbé ẹjùnú wọn náà máa lálàsẹ kan wọn lé ọ̀rọ̀ yá àwọn sọ àwọn olùsọ síbi àwọn bá rí mo lẹ wọ ọ látàyè. Allah. nígbà táwọn yọ wọn kékeré ìyá wọn gbé ẹjùnú. Allah. a tún yí àgbẹ̀ sí wọn lá bọ́ọ̀lù ti wí. حملت رزقنا ومن بعد حملي. ó ní ìyá mi ó lóyún mi bóyún bá ti le tó lé jọ sí arobìnrin mi ni wàhálà ti bẹ̀rẹ̀. Allah. bẹ́sẹ̀ ti ń wú omi à máa sin fún omi ò máa tutọ́ ni. Allah. ọkùnrin mi tún stọ́ọ̀bà wọn lágídí ó lò lè jẹ́jẹ́ ẹni tí wọ́n ti tutọ́ ìwọ kọ́ fún lóyún. حملت رزقنا. adéwọ̀n náà máa wí tí wọ́n ń wí. táwọn bá ń lọ sukú báyìí wọ́n ti ń gbé lọ́ọ̀dì bọ́sùn wọn gbogbo nǹkan àti ẹ̀dúpẹ́ àwọn ọkùnrin ti gbà wá sí àwọn náà ti ń kọ́ ọmọ lọ sukú gbogbo alájọ jèrè wọn. àmín. أرضعتني. oúnjẹ ọmọ ọgbọ́n iṣẹ́ ọmọ kì í ṣe tá a máa fi ń ta obìnrin nìkan. Allah. wọn lóbìnrin mi tí o bá rọkùnrin rẹ lọ́wọ́ yóò wá fún ṣòro fìtínà ti fẹ́ pa. Allah. ẹ̀yin ọkùnrin ẹ máa ràn wọ́n lọ́wọ́. أرضعتني. bí bá ti ń ṣe oúnjẹ táwọn ọmọ gbé lọ sukú ìwọ náà mú ayọ̀ kó máa ayọ̀ wọn aṣọ wọn. أرضعتني. ọmọ wa kí pẹ̀lẹ́ adéwọ̀n náà máa wí tí wọ́n ń wí. táwọn bá ń lọ sukú báyìí wọ́n ti ń gbé lọ́ọ̀dì bọ́sùn wọn gbogbo nǹkan àti ẹ̀dúpẹ́ àwọn ọkùnrin ti gbà wá sí àwọn náà ti ń kọ́ ọmọ lọ sukú gbogbo alájọ jèrè wọn. آمين. أرضعتني. oúnjẹ ọmọ ọgbọ́n iṣẹ́ ọmọ kì í ṣe tá a máa fi ń ta obìnrin nìkan. Allah. wọn lóbìnrin mi tí o bá rọkùnrin rẹ lọ́wọ́ yóò wá fún ṣòro fìtínà ti fẹ́ pa. Allah. ẹ̀yin ọkùnrin ẹ máa ràn wọ́n lọ́wọ́. أرضعتني. bí bá ti ń ṣe oúnjẹ táwọn ọmọ gbé lọ sukú ìwọ náà mú ayọ̀ kó máa ayọ̀ wọn aṣọ wọn. أرضعتني. ọmọ wa kí pẹ̀lẹ́ àṣàkẹ́ àníkẹ́ àjọjèrè wọn. Allah. oní òkùnmọ̀ ẹ̀kọ́ wà kẹrin yóò máa harun òsì lórí tírísítà ni. Allah. ẹ sẹ́tọ̀ sí lẹ́nu bó. أرضعتني إلى أواني في طابي وواتني في ظلمة الليل حتى. ó ní ìyá mi ọ̀gbọ́n yóò máa mójútó mi nígbà tí gbogbo ará àdúgbò bá ti sùn mi ní ìyá mi ó sùn. Allah. yóò máa wá kọrin ta ló bá ń bú ta ló bá ń ṣe kíní kan ta ló bá ń ṣe kíní. ayé أكرمكم obì ó máa الله. wá jó láì rí lù lóru obì ó máa wá jó tẹ́ bá ti rí ojú àbí àwọn ọmọ ẹ̀ ti rí pé ọmọ rẹ̀ yóò sùn lóru. Allah. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ọ̀sán lòru wọn òru bẹ́ẹ̀ lọ́sàn wọn wọn ò ní jẹ́ ìyàwó sùn. في ظلمة الليل. ìyàwó ajá mi rẹ̀ sọ fún الله. ọmọ yẹn ẹkúnkẹkún pọ̀ máa kó kó lé fún yín. الله. ẹkúnkẹkún ọmọ yẹn ti pọ̀ jù kò jẹ́ kí n sùn orí ń gbóná. الله. ọmọ tẹ́ jọ bí lọ́mọ tí ó jó kọ wa. الله. ẹ̀hẹ́n. تركت نومها لأجل ó ní منامي. ìyá yìí ó forun tiẹ̀ lẹ̀ nítorí kí n lè sùn gbádùn. ẹ̀hẹ́n. إن أمي هي التي خلقتني ó ní ìyá yìí ló tún mi dá lẹ́yìn ìgbà tọ́lọ́run dá mi. بعد ربي. mo gbé rire tí wọ́n ń kí mi lónìí ìyá yìí ni ò gbègbè. الله. ntóbi ìfaradà òkèrè ìyá yìí ń ló ṣètò gbogbo oríire tí mo jẹ́ lónìí torí ìyá náà la fi wá jòkó. بعد ربي. ojú wọn rí ire أكرمكم الله. kò ṣeé sọ ni الله. ọ̀pọ̀lọpọ̀ abiyamọ kò ṣeé sọ ni الله. àwọn ọkọ wọn yẹ wọn jẹ ó dẹ̀ dáa kí wọ́n yẹ yẹn jẹ kò dáa kí wọ́n yẹ yẹn sọnù طب. ẹ jẹ́ wọn rí yẹn jẹ ara ọmọ lè sí tí ma jáde ọmọ wa lálùbáríkà. الله. بعد ربي فصرت بعد الأنام. ó lè mi náà wá dẹni tí wọ́n rí sáfà àga fún الله. èmi náà dẹni tí wọ́n ń pè lójú agbo èmi náà dẹni tí wọ́n ní kí n mú wá ìyá yìí ń lọ ṣiṣẹ́. فلا الحمد بعد حمدي إلهي ẹ̀hẹ́n. ولها الشكر في مدى الأيام. bí bá dọ́dọ̀ yá mi nígbà mi báyìí ré أكرمكم الله. bá a bá lára gbogbo tẹnu jẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wò lè jẹ mọ́. báyìí àgbà dé الله. tí bá dọ́dọ̀ alájà ńgbà mi báyìí tí wọ́n bá fẹ́ dìde lórí tí wọ́n jòkó sí yóò wá tẹ́kì táìmù kí wọ́n tó dìde àníyá mi ló dà báyìí. الله. ire أكرمكم الله الكريم. ọ̀pọ̀lọpọ̀ aṣọ màmí ni ò ní gèlè tí الله. bá wọ ọ̀pọ̀ píṣọ̀ mo máa rí ibi tá a ti jọ káàkó. الله. wọn ní àmì níyọ̀gèlè ní níyọ̀gèlè wọn ràn fà báyọ̀ bẹ́ẹ̀ الله. wọn kọ tí wọ́n mọ̀ mí sínú. الله. orí ọgbọ́ bẹ́ẹ̀ dẹ̀ lórí lọ́pọ̀ ọ̀kọ̀lọpọ̀ mélòó ọmọ lórí rẹ wá wípé aṣọ tó ń wá lẹ́sìn tó dáa yìí èmi àti ìyá mi jọ káàkó. bàbá dàgbà ìyàwó wa làgbà káàkó. الله. لا تتناسوني. wọn ò tún wá ní bínú wọn ní ẹ sá máa jà bẹ́ẹ̀ bá ti jà
wọ́n ní gbogbo obìnrin tó bá lóò gba ọkọ lọ́wọ́ mú láti tọ́jú ìyá rẹ̀ yóò jẹ ìyá yóò bọ̀ ọmọ rẹ̀ jẹ. Allah. Akramakumullah. wọ́n ń sàṣẹ ọlọ́ọ̀bá jìyà lẹ́nu tó so ìbò sí ọ nígbà tí wàá fẹ́ ọ. àkà kí wọ́n tọ́ nílé ìwé. Wala tatanasawni. àbí ńgbà tí ó tó ṣe alfa ìbò ló sọ sí ọ. Fakin man dhakartuka. àwọn obìnrin lè sàdúsí obìnrin alálùbáríkà ni wọn. Akramakumullah. olójú àmọ́ tẹ̀lé káàkiri báyìí. nígbà tí mo gbọ́ kámẹ́rà múlẹ̀ fún mi nọ́mbà wọn kí n pè wọ́n. ọkọ yìí ò fẹjọ́ yìí sùn á. ẹ máa bá lọ bẹ́ẹ̀. ó lérè ó lẹ́sàn láàrin ẹ̀sán rẹ̀ lè ní. ọkọ kan ní bàbá rẹ̀ ọ̀gbọ́n bàbá ìyàwó kan bàbá rẹ̀ wá kú. bàbá rẹ̀ kú bí ìyá ti ṣe kú yìí. ó wá délé onídàáde kú ọlọ́run kẹwọn ọlọ́run ìjọba làdúrà oníjọba yìí ni. ó sáré kó òwúrọ̀ rẹ̀ ọkọ rẹ̀ dẹ̀ ní ó yẹ kó fún lówó kó fún ọlọ́run kẹ dádì sọ́rí dádì lọ náà nìyẹn. ó wá dijọ́ àdúrà ọ̀gbọ́n ó rí pẹ́yìn bùtù ga ó rò pẹ́rù ní kó wọ̀ gbogbo fáànù tó já gbogbo tíìfì tó bìbínú fọ́ ire gbogbo tó bàjẹ́ yẹnyẹn ọkọ rẹ̀ wá lòdù ẹ̀ sínú mọ́tò wọ́n rò pé ọkọ ọmọ ó kẹrù dé wọ́n ní sẹ́ ọmọ yín nù. Allah. ire Abukakumullah. mo ti mo ń tẹ̀ láti sọ ẹ̀yin obìnrin ẹ fara dà wọn kọ yín. Tọ́. ṣe ẹ̀rọ pọ̀lọpọ̀ ọkùnrin tó jókòó bì amúnisàdínkù ọbẹ̀ ni wọ́n wò. ọ̀ fara dà wọ́n ni o. rí bí wọ́n ti kẹ́rù wá rí bí wọ́n ti kẹ́rù wá ni. Akramakumullah. nítorí kò lè yẹ. Insha Allah. nítorí màmá yín tó lọ. Akramakumullah. tún ní ìyá wálé ìyá tí wọ́n tún bí orogún yín. Allah. ilé yín ọlọ́mọdé ó bàjẹ́ o. Àmín. ìyá ìyàwó ni wọ́n máa gbọ́ àgá ni wọ́n ya wèrè níbò míì olùkàlùkù wọn wà lọ jòkólé ọkọ ọmọ wọn wọ́n máa fúnra wọn lésì bó ti fẹ́ ọmọ rẹ ló fẹ́ ọmọ mi àgá ni wọ́n máa dalé ọkọ ọmọ wọn rú ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. Akramakumullah. wọ́n bá bí wọn bá tẹ́lẹ̀ mi máa kó lọ báyìí ó dìgbà tó ọmọ yẹn bá hu eyín kó tó kókò ọkọ ọmọ wa sọ fún yẹ òun nọ́mà òun gbádùn máa gbé súnmọ́ yẹ o. Asilamani adu bibatini sara. nígbà tí wọ́n lọ sí lálẹ́ nílé ọkọ ọmọ rẹ Yorùbá ní respect púpọ̀ Yorùbá lọ́wọ́ púpọ̀ lẹ́ni ọgbà wa lọ yọ àyálẹ̀ nílé ọkọ ọmọ rẹ kí ló ń ṣe é. ọwọ́ ara ọkọ yín wá sòósòó ti làgbo ìyá ni òdìlé bọ̀rọ̀ yìí. Asilamani adu bibatini sara. ní paríparí ẹ̀gbọ́n àtẹwọ̀ àdúrà. Wọ́n sọ̀rọ̀ fún àní fàyàwó ìṣàdá. ẹ̀yin ọmọ olóòkú ẹ má jà o Haji Kamaludin dà sáyìn náà tó lásìwájú. Wàjà dàrú ni. Haji Kamaludin Kamalu. Kamalu. ẹni ikú bá papò náà ni bàbá o. Tọ̀. ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀ sì sọ ẹbí bàbá ìyàwó rẹ̀ mi nìyá ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ti kú inú ẹ máa wá ṣiṣẹ́ tọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ fóònù tẹ́ máa gbé ogun wa. Akramakumullah. alájà wa kì í bá ya gbé fóònù ọ̀pọ̀lọpọ̀ ara ayé wọn parí ìjà o ẹ̀yin ẹ̀ má jà o. Allah. wọn a máa kọ́yàn sí rẹ̀ yẹn ni wọ́n gbà fún wọlé rẹ̀ wọ́n gbà fún àǹtí rẹ̀ wọ́n gbà fẹ́ gbọ́n rẹ̀ ó fẹ́ jẹ́ ọmọ ayé nù kò dẹ̀bẹ̀ náà kílé baba tí ó dàrú kílé ẹ̀ máa dalé lérú sí. Allah. ní pé parí ìjà Àmín. ilé baba yóò ní di ilé ogun. Wàjà dàrú ni mọ́dìmọ̀ yá ìsàn. táwọn òbí yín ò sí ẹ má jẹ́ wọn lọ máa kó wàhálà rẹ̀ bá wọn o bẹ́ẹ̀ bá ti ń jà láyé wọn lọ máa kó fìtínà bó fi díẹ̀ o wọn náà máa tọ́ fi sáyé wọn tí wọ́n ń dáwò. Allah. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń ṣe dáadáa wọn lọ máa kó ládàá rẹ̀ bá wọn. Ma biyadi yawma illa al-buka. ọmọ ibi tẹ́ gbé mi sílẹ̀ ni kò dàbí ibi tẹ́ ti gbé mi kú ẹkún ni n sun. Wàjà dàrú ni mọ́dìmọ̀ yá ìsàn. Ma biyadi yawma illa al-buka. وكل ما كان كأن لم يكن وكل ما حذرته قد أتى. ntójú òkú rí o dẹrùn. عجبت للإنسان. abẹ́ kánópì la wà ẹ wo bóòrùn ti mú atúndí agbóòrùn ẹ wo bóòrùn ti mú wa. الله. kọ̀ǹpẹ́ àwùjẹ ní ta bò mọ́lẹ̀. عجبت للإنسان. ọmọ jọ má jẹ kòló ta ló sọ wọn kí wọ́n jẹ wọn. الله. òkú ẹlòmíì bára láyé ọgbọ́n yóò bára lálẹ́ kìyàmá. لا إله إلا الله. irú òkú bẹ́ẹ̀ ni máa bínú sépèlé àmọ́ tó wà láyé pé ẹ tọ́jú wa tó bá ti fẹ́ láyé ẹ tún wá fi álẹ̀. gbogbo àgbà màlúù mẹ́ẹ̀ẹ́dógún kẹ̀kẹ́ yire ń ta mẹ́ẹ̀ẹ́dógún o. أكرمكم الله. ẹsẹ̀ tí ó lọ máa bá òkú nínú sàárè. tọ́ وهو قدم. mo ní sàárè ibi tí ń parí ọ̀rọ̀ mi sínú ọ̀kan nínú àwọn arákùnrin Aisha ló gbọ́rọ̀ yìí wá ó lọ bá nígbà Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ìyá òun kú lójijì ìtumọ̀ ẹni pé kò sọ̀rọ̀ kó tó lọ. tọ́ ó ní sètò ọba ṣe sára fún ṣe ládàá rẹ ó
sallallahu alaihi wasallam. ó lẹ́yìn tí kí o ti nánà ká má lè sàrà fún kù. tọ́. kàyéfì yàtọ̀ sọ́dá kan ló yàtọ̀ obìnrin kan tó ló bá nẹ́bí wa Muhammad. sallallahu alaihi wasallam. ó lóun bẹ́ẹ̀ ṣe sàrà fún bíhùn ó léwu ló lọ́lá jù nù sàrà tó yẹ kó o ṣe anábì ni kó fáwọn èèyàn lómi ọ̀nà àpéjọ náà lọ́hùn ọ̀wọ́n omi wọ́n. tọ́. àdìsí kọ̀ọ̀kan ló ní tójú sọ̀kalẹ̀. insha Allah. anábì ni kó fáwọn èèyàn kó fún wọn lómi ọ̀nà àpé ọ̀gbọ́n gbà náà kò sómi ó ní kó rìlífà àwọn èèyàn olóbi ká gbẹ́ bọ́ ò kẹ̀kẹ́ tá a máa ṣe yẹn. karamakumullahu kàyéfì yàtọ̀ sọ́dá kan àtàníyàn tá a fi ṣe lọ́lọ́fẹ́ nílò àwọn adáná torí òkú nísìn ọgbọ́n wọn náà tí wọ́n dáná bí òkú gbogbo àlejò tí wọ́n wá ọgbọ́n tí wọ́n jẹ kí ni. ìyá tó wọn ra rọ́ọ̀fù ló ń jẹ tútù ẹni kí wọ́n ha fáwọn èèyàn ló kò bí yín ẹgbẹ́ kànga ẹ̀rọ Al-Qur'an gbogbo mọ́sálásí wọ́n bá dá sí mọ́sálásí gbogbo tí wọ́n bá fi ṣe lópin ìgbà tí wọ́n bá lò ládùn lọ́mọ bókù yín. àmín. ẹsẹ̀ àmín náà. àmín. ọ̀rẹ́ wa bọ́ọ̀lù ti wí. wa kullu ma kana ka'an lam yakun. ẹ máa bọ̀. wa kullu ma hadartu qad ata. bàbá àlẹ́ ẹ̀ tún gbọ́ ọmọ yìí fún ìyá wọn náà lẹ́yìn ló tẹ̀lé ẹ̀. tọ́. ọlọ́wọ́ ní fi kú yà yín báyìí. àní dúdú halan. kò ní fi kú yà yín láyéláyé. fi du'a wa akhlisu. la'alla ilahi. bí a bá Sanusi ọlọ́run má ṣe nílé ogun. yaqibalu da'wati. bàbá dàbí kí. la'alla ilahi. alájà bìlẹ̀ wá ìdìnnà. yaqibalu da'wati. orí aláìka tí wọ́n wáìtì báyìí alájà bìlẹ̀ wá ìdìnnà. la tatanasawni. fakibiman zakartukum. adi kamalu di. tawassaltukum. ọ̀rẹ́ adìẹ fẹ́ jẹ̀ mọ́ ara wọn kọ́. bilbirri tula hayati. Sanusi. Munajikum hayyan. alájà kìbáyàdà. wa in kuntum samitan. ìyá yín ni ń pè yín àmọ́ ẹ̀ gbọ́ ma. ala kullukum yawman ilayya sayati. bàbá yìí náà máa bọ̀ bí wọ́n bá múlẹ̀ fún yàwọn gajẹ lómi lọ. wa bi náwó lónìí ló pọ̀. akramakumullah. birrakimi farakitul ahibata minkum. mo máa ń ní lọ síbítà tí mo ti fẹ́ dákẹ́ yẹn ẹ̀ gbọ́ tipátipá ni wọ́n fi gbẹ̀mí mi. wọ́n sì ní lẹ́bi pé gbádùn. Allah falamma tufarikuni bikum muzafarati. nígbà tí wọ́n gbẹ̀mí mi ẹni wọ́n bá wà ń bẹ̀ ẹ̀ẹ́dì kó mi ń dà lójú mi. omi ń dà lójú pé ṣé ń fi àmọ́ ilẹ̀ náà ni. Allah. àmọ́ náà ń kú ara hamadu rahimin òun ní máa kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ àti bàbá àti ìyá ti lọ nísìn. insha Allah. ọlọ́run bá kẹ́ wọn. àmín. kò ní bẹ́yìn wọn jẹ́. àmín. bẹ́ẹ̀ ni kú lọ tí o eré ìdí òkúkú abẹ́ tọ́. ẹni ẹ̀ mú wa bọ́dọ̀ ti wí. dòdò tí ó lọ. àti Tinubu rí ni tó fi níyàwó. ṣètò àìwá khalisu. la'alla ilahi yaqbalu da'wati. la'alla ilahi. ayiwa Sanusi ẹ̀gbọ́n wọ́n bu owó náà wá ni. karamakumullah. lára àwọn àpótá àtọwọ́ bọ̀ náà ẹ̀ ní dolosi. àmín. májà kóòtù májà gègé lówó èèyàn jẹ́ lówó rẹ ni ìbá àbọ̀ sọ́kàwé. Oya. Fúnni wálìdáìní. Jàmbá ẹ̀ fúrúkú rere ni. Ìdáyà omi. Aláàjì wa kí ni rí? Wàlá ọmọ. Ọ́fíìsà. Ọmọ mọ́kọ́ ọmọ omi. Ọ̀wọ́ mọ́rìnsà òrùn bá àbúkú wọn bẹ́ni lórí mọ́rìn náà lọ́dọ̀ ọ́fíìsà bó lọ ti wí. Ìyá ilé adìlá. Mọ́nìjà Bisalam owó yálé ẹ̀gbọ́ àwọn náà ó bu wa ni. Akramakumullah. Aláàjì wa Taofik wà má Taofiki. Wà má Taofiki. Aláàjì wa Abdulaziz gbogbo wọn ni wọ́n ní tíráàkì lọ́wọ́ wa. Illa billah. Ẹlòmíì máa ń nawọ́ láàrin yàrá bá òsì dákọ̀ mi níwọ̀n tó ṣe bí wà tó mà bó lọ ti wí. Alayhi tawakkaltu. Aláàjì wa Qasim ẹ̀gbọ́n Abdul Qasim tí bá wí bẹ́ẹ̀ mo gbà á. Tọ́. Allahu walladhi qassama al-arsaka bayna ibadihi. Abukakumullah. Àwọn controversy ti ń bẹ ní ìsìlámù nù. Bàbá náà Abdul Qasim wà ní kò sábì nínú ọkọ̀ ọlọ́run tá ló bá ti ń pè. Allah. Bàbá sọ̀rọ̀ ní Qasim ẹrú ọlọ́run bá ti ń pè nù. Abukakumullah. Ta ló wọlé wa? Hiya adìlá. Aláàjì wa Kamaluddin Rabbil waral. Rabbil waral. Káfùlì mọ̀ ní ìrùlíkà ṣàmú ṣàmú. Daoud Alfala bọ́ọ̀lù ti wí. Kàmánù kàmánù. Ẹ̀yin lẹ sáré wálé ẹ̀kẹ́ pé òru gbọ́dọ̀ pa àwọn àfa wa. Ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ tẹ̀ àwọn míì aláwọ̀ jẹ̀jú àbá. Àwọn náà wọ́n jẹ̀jú rẹ̀ bọ́ọ̀lù ti wí.
كماله دين شيخ الأفاضل alájà wa rahmatullah alájà wa rahmatullah 1000 alájà wa Ganiyat ẹ̀sùn báyìí àbọ̀ ìjìsìmí ẹ̀sùn báyìí ìyá wa ta ló tẹ̀lé wa. wàlúùlọ́lù ọmọ. alájì wa ẹ̀gbọ́n alájì wa Saheed àbí alájì wa Abdulwasi alájì wa Abdulwasi ẹ̀gbọ́n bàbá yìí máa tọ́jú wa ní parẹ́. àmín. 2000 naira alhaji wa 500 gbogbo ẹ̀ tí wọ́n fa 1000. ìyá ilẹ̀ adìlẹ̀. tẹ́rí bá ti ń ṣe báàbá bá ti léwọ̀n òsè léyìí mọ́ ẹ má jẹ́ bí ó pa wọ́n kú ẹ̀sùn báyìí. kí àbọ̀ ìjìsìmí. ẹ̀sùn ọ̀ya ta ló tẹ̀lé wọn wá. wàlúùlọ́lù ọmọ. alájì wa Sautina. ọmọ abúlógún mọ́ mi. alájì wa Isa Musa. anta Musa. wa Musa la yusibuka minni. ṣé ìbínú sí mi. haisu wajjahta. ó yẹ kí n wá mi fìdáhù wàláhì mo gbọ́. fa inna Allah Abu Musa. 1000 alájì wa bariwa ìdíkọ́ yìí. haisu wajjahta. sáájú dín lọ́yìn. fa inna ọmọ ọlọ́fà làwọn. Allah Abu Musa. bóòlù tu alájì wa. anta Musa. Matthew. wa Musa la yusibuka minni. Sauti bóòlù ti wí. haisu wajjahta. Sanusi. fa inna Allah Abu Musa. abọ́ yẹn dà. haisu wajjahta. ọmọ wí èèyàn dáadáa ní bóòlù ti wí. inna Allah Abu Musa. ta ló kú mẹ́ ta ló bẹ́ tọrọ àdúrà fún wọn. hiya al-adilau. Bintu Salam. fi a'da'i jismi. àwa mi ìyàwó ọmọ ọlọ́fà lánàá. wàlúùlọ́lù. bàbá ni mo fẹ́ gba 10 million lóòótọ́ ló pé láhán àmọ́ kò tí ì pé ní fífún wa. tọ̀. ó pé láhán lóòótọ́ ẹni 2 million bí wọ́n ti hàn náà sí ní ẹni 1 million ó dẹ̀ pé ó dẹ̀ nìkan tá a fún 100,000 ó wá dá padà ó ní 10 million gbogbo ẹ wá ti wọlé ni tí yóò wọlé la pé bóòlù ló ti yí. wàlúùlọ́lù ọ̀pọ̀. a kẹ́ pé owó rẹ̀ papọ̀ lẹ̀ kò lẹ́kọ̀ọ́ nù. alẹ́ ìyá wa gbà lọ́hàn gbà. àkọ́ àgbọ̀lẹ̀ yẹn máa kọ́ owó ká bàbá ìmọ̀ mi máa fi kún ni. ó yà lọ́wọ́ àwọn kí la máa fi ṣe. ó yà mú wòṣe kankan ká sẹ́yìn pẹ̀tẹ́. ìtẹ̀ ìkọ́jọ́ ká ṣe kalẹ̀. ẹ dáadáa. ẹ bá mú pàmò.
para ẹgbẹ́ ìlú fáyé kéèkó kílẹ̀kàn kojú ọ̀gẹ̀dẹ̀ ilé àdúrà ẹlẹ́dẹ̀ àdúrà orí ìlú bọ́jọ́ bá ń pani ṣe la máa ń tọ́ ìta lójú rí tó ojú bàbá jẹ wọn ní ọ̀sẹ̀ bàbá jẹ wọn ní tó ṣe ṣùgbọ́n dáàbò tó bàjẹ́ dábàá ìbò yìí tó àwa náà kọlẹ̀ láti lẹ̀ ó kàn jẹ́ wípé táwọn bá ẹ̀ dé. níbi tó gbé náà balẹ̀ àrùjọ ó lè di wàhálà ká dáràn wọn ló lè di wàhálà ká dáràn èmi lọ́wọ́ níjà sáfù ẹ̀ ò ní torí níjà láéláé. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run bá kádàrá kí ẹ rí àwọn bàbá gbádùn dáadáa pẹ̀lú ọ̀rọ̀ èyí tí wọ́n tó lẹ́yìn ló fà á kìí sàwọn ni ò mọ tí wọ́n fẹ́ sọ ayé tá a sì ń lò lọ́wọ́ yìí kí á mọ́wó rìn àjò àwọn ọmọ kéékèèké kò ní wùwá kí àwọn bàbá wa lọ níjà ìpè ọ̀rọ̀ bí nìkan tí kọ́ná fẹ́ sọ ó dàbí pé wọ́n ti ń ṣàtúnṣe sí díẹ̀díẹ̀. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọlọ́run tí khalaqal mawta wal hayat wa laysa lahu qismatun min al-manun وأمدنا الذي لا يؤمد المكروه سواه صلاة سلاما على الأليك بهما من المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه ونحن لا نراه ثم نتبع آثاره صلوات الله علينا أجمعين آمين. lẹ́yìn ìgbà tí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí nani tí a tó sádi èyí tó ṣe fún wọn tó ń pariwo ọlọ́run o irú èrò lọ gbé wá yìí tó bá tún fi sáìdì mí hàn ọ́ ọmọ ìpọ́pẹ́ ló yẹ kó ọmọ dúpọ́ lọ́hùn torí kò sí tí ó ṣe tí ó jẹ́ bànújẹ́ tí ò ní rí tẹ́ tó ń bànújẹ́ ju tiẹ̀ lọ bí ó ti máa ṣèdùnnú fún ọ títa nìkan ó máa ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ náà nìbànújẹ́ ẹlòmíín ó tún máa ju tẹlòmíín lọ. ọba tó pa wá níyà tó fa àwọn ọmọ ẹlẹ̀ àwọn àgbẹ̀ láti ìlú Èkìtì lọ́hùn. ahanakumullah ẹ káàbọ̀ sà. bàbá wa mísínà Alfati Alkarim láti ìlú Ọ̀gọ̀tún lọ́hùn. a fi bàbá wa state chairman ti Èkìtì state bàbá wa Afẹ́nifẹ́re àfi ti bàbá àfi wọ́n kì í apàdé lọ́dọ̀ àbábẹ̀rẹ̀ wá sí ní kóró ń jọ́ sí àbàbá ní ẹ̀ráyè wá ọlọ́mọ́sàjà ayọ̀ ẹ̀yẹ pẹ́ sà ọlọ́jẹ̀ ẹ̀jẹ̀ pẹ́ bàbá ọlọ́mọ́wà jẹ̀jẹ̀ tán láéláé ẹja sí amínà fún wọn. bàbá wa àgbà lágbẹ́sìnga àtìgbà tí bàbá ti débi tó ń tó kú ara bàbá ni bàbá ní mi ní jáde wá síbí wọ́n wá ń pè mọ́ mùsùlùmí pé ìmáàmù àgbà gbogbo wa lókè ọ̀la ẹ máa bá pé bàbá ẹ máa bá pé wọ́n bọ̀ bí wọ́n bá tì í dé nǹkan ò lè ṣe àbí kí wọ́n dé ká tó máa ṣe nǹkan. akí bàbá pẹ̀lú àgbà ara yín bẹ́yẹn bá bá a débi tẹ́ ẹ bá dé ọ̀pọ̀ tí ẹ ti bá a débẹ̀ mọ́ nísìnyí tọ́rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ wọn á lókàn jágbá alẹ́ sáfìyà àǹgísẹ́gbẹ́ kan wọ́n bá ní bàbá báyìí ló sọ̀rọ̀ wọn á ní sòun lẹ́ wá ń tẹ̀lé ọ̀rọ̀ òye mọ́ ọba tó fi Kùránì sọ yín dàgbà tó sọ yín dògbò Ọlọ́run nípa yín lásà ìdá láéláé ẹja ti amínà fún bàbá wa àgbà àwa ti àtàrà bàbá wa ọlọ́niyàn dáadáa bàbá bá àwọn jẹ ẹrin ṣe
bàbá bá wọn jẹta ṣe bàbá bá wọn àná ṣe nígbà táwọn bàbá wa ìmọ̀wọ́n àgbòkè ọlọ òní náà tó wá dé bàbá ní ẹrú àwọn ti jẹ ẹni tí mò ń ṣe òun náà ni wàá pàpà máa ṣe tòun ti bẹ́ẹ̀ tí wàá ń ṣerú yìí àwọn bàbá wa ń pè yín lọ́mọ pé ẹ̀ ń ṣerú ẹ wá bọ́ọ̀lù tí ń sọ̀rọ̀ ayé tì yín náà bàbá ìmọ̀mù wa Zumuratu Shuhadahi ní òkè ọ̀là òró bàbá wa gbajúmọ̀ kéwú ọlọ́mọsàjárí bàbá gbẹ́rù la ilaha illallah bàbá wa ìmọ̀mù wa ní alhaj al-imam ní mọ́sálásí Moscow ọlọ́mọsàjárí bàbá gbẹ́rù la ilaha illallah ọlọ́run dá wọn dá púpọ̀ àwọn tó ti ara bàbá jáde wọ́n bá dúró bẹ́ẹ̀ mi náà ti dúró yìí ẹ̀ tó wá máa ṣe mọ̀ pé ṣé ọkùnrin náà ló sì bí gbogbo ohun tó tó báyìí ọlọ́run ní bá ti jẹ́ láéláé àwa ti àtàrà bẹ́ẹ̀ akí al-Khalifa nílé bàbá wa ní òkè àrán ọlọ́mọṣà àbájọ́ tì yín bàbá yín tó lọ lánàá ọlọ́run bá wa kẹ́ ọ̀pọ̀ mọ́ bàbá yín tó ti ń lọ tẹ́lẹ̀ ẹja ṣe amínà lẹ́ẹ̀kan sí bàbá wa tí wọ́n wá ń gbàlejò wa tí àwọn tó wà lábẹ́ bàbá wa ní òkè ọ̀là òró ìmáàmù wa ní ọlọ́run ṣògo ọlọ́mọṣà kí làwọn ọmọ òní tàyé sọmọ àná kí látọ̀ wa máa pera wa wọ́n bá ti dé gbogbo wa ayẹ̀ kó níbi tó fi wá sọnù pé máa sọ bẹ́ẹ̀ gbogbo tá a máa náà wa àmọ̀ wa jẹ àbá ọlọ́mọṣà bá dúró tì yín la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwa kí bàbá wa onílé tí wọn kì í ṣe àlejò rárá bàbá wa ìmáàmù àgbà nílùú Ọ̀fà adamallahu hayatahu ẹlọ́jọ́ dáfẹ́ ìyá tẹ wíwá o ẹ̀yin tó kù náà ẹ̀wí ṣéwù ọlọ́wọ́n sàjárí bàbá pẹ́ wallahu ya'asimuka minan nas ọlọ́wọ́n sàbà sọ yín ìfẹ́ lẹ́tẹ̀lé débi tí kì bá ṣe bẹ́ẹ̀ àwa bàtà yín gan àti gbogbo ara ráyè à ń jòkó òde púpọ̀ mọ́ bó tiẹ̀ sí pé assignment tẹ̀ ẹran wa ni ká má tó wá sọ pé ẹ̀yin tẹ̀ ti ráyè tí ò sáyè fún yín mọ́ tí kì bá ṣe ti fẹ́ tẹ̀mí jọ náà ní rí bàbá látúnjọ pàdé níbí nísìn bí wọ́n bá kàn wá alábùkún bì kan a wà nípò káwa náà sì bí pa àárín wọn lónìí. kí yín dáadáa ọlọ́run ní bá ti yín jẹ́ àwọn bàbá wa àgbà tí ẹjọ́ jòkó bá kẹ́ náà mo tún kí yín mo wá kí bàbá wa àgbà bàbá wa òkè lẹ́yẹ mo fi wọ́n kí gbogbo àwọn àgbà tá a wà ní jòkó tá a jọkùnrin ọlọ́run ní bá ti wá jẹ́ láéláé ẹ má bínú torí ọjọ́ ti lọ àdírẹ́sì tèmi ò gbọ́dọ̀ pọ̀ ju chairman garage general chairman wọ́n wà ní ìjòkó ń bí ti national general chairman ti national wọ́n wà ní ìjòkó ń bí àti gbogbo tí ń jẹ́ ẹ̀bẹ̀ wa wọn lápapọ̀ bàbá abidjan ìjòkó sì ni bàbá wa ṣúgà kan ẹ̀yọ̀ bá nẹ́bù Muhammad ẹ má bínú bàbá wọn olóyè tí wọ́n ọlọ́mọ́sá àdáyé yín pẹ́ o bàbá wọn kí lẹ́yẹ àwọn bàbá yẹn padà bọ̀ sún wájú díẹ̀díẹ̀ torí ibi tẹ ìjòkó sí òun tẹ bá fìlì àgáwájú tán kẹ mọ lọ sẹ́yìn Ọlọ́run ní ṣe wá lórí ẹ̀yìn láéláé àwa ti àtàrà bẹ́ẹ̀ akí gbogbo ẹ̀yìn ìyá wa níjòkó ọlọmọsàbà dúró tì yín àwa kí àwọn ọmọ lókù lẹ́yìn òkú tọ́lọ̀ ní kí ìyá wa fi ilẹ̀ lọ Ọlọ́run ní balẹ̀ jẹ́ kó tí wọ́n fi lọ ẹ jẹ́ kí á farabalẹ̀ bẹ́ẹ̀ bá wà níjòkó òkú èèyàn kì í ṣe yẹwà yàrá bẹ́ẹ̀ ẹ̀kọ́ làwọn ń kọ́ àmọ́ wa ronú sí ọjọ́ tí irú ẹ̀ tí ó padà tó wá kan àwa náà àmọ́ lọ síbi àdúrà ìbẹ̀rẹ̀ Kamali ńkọ́ tọ wọn ló ti wà ń bí wọn ní kí ẹ má di lọ ibi kankan gbogbo ẹ jáde lórí ẹsẹ̀ wa ká ṣàdúrà bẹ̀rẹ̀. bisimilahi rahman rahim allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walilahi alhamd allahu akbar kabira walhamdulillahi kasira. وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده وسجدا وزمنا زبادا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ jẹ́ ká jókòó lẹ̀. nísìnyí àdúrà bẹ̀rẹ̀ ni a ti ṣe yìí fapọ̀ èyí tó fẹ́ gbà èyí tó fẹ́ pa òní wọ́n wá wò rẹ̀. àwọn àgbàlagbà ní ká fún à ń gbowó àdúrà bẹ̀rẹ̀ nísìnyí ká máa lọ bí àyọké nínú Al-Qur'an. Ọlọ́run ní fi pípa gbogbo wa ikú tó pààyà wa Ọlọ́run mọ́sá bá foríjì wa àwa náà ta kù láyé Ọlọ́run mọ́sá jà pẹ́ lórílẹ̀ mọ́ wàá já bá aráyé mọ́jà bá wọn fọwọ́ tì í ẹ jẹ́ ká ṣe àmínà ẹ jẹ́ ká ṣe àmínà ẹ jẹ́ ká ṣe àmínà àmín ya Allah. àyọké láti inú Al-Qur'an lẹ́yìn tí a pè àfàwà. Shaitani rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا إن زعمتم أنكم أولياء الله في الأرض فتمنوا الموت إن كنتم صادقين فلا يتمنونه أبدا بما والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم. ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi fún àfa àtọ́ kí Al-Qur'ani fún wa. ẹ jẹ́ àtúngbé tóbi lẹ́ẹ̀kẹ́ sí. ẹ jẹ́ àtúngbé tóbi lẹ́ẹ̀kẹ́ sí. ẹ dákun ẹ má jà dààmú ara wa tí o bá ti pẹ́ lọ́dọ̀ wa ẹ má jò wọlé lọ́dọ̀ yín. lẹ́ẹ̀kẹ́ náà gbogbo ẹ tó mọ̀ pé òun wá wòran bí tó òun sì wá ṣeré ń bí ẹ já dìde ká máa mú àdúrà bẹ̀rẹ̀ àtọwọ́ Al-Qur'ani kíké bọ̀. lẹ́ẹ̀kẹ́ náà owó àdúrà bẹ̀rẹ̀ àtọwọ́ kíké Al-Qur'an ẹ jẹ́ kí a máa mú bọ̀ ní ẹ̀kẹ́ náà lábẹ́ pé à ń kí gbogbo àwọn ẹ̀yà wa alásàlátù ní mọ́ṣáláṣí Ọlọ́run ṣògo ẹ káàbọ̀ sí àárín wa. mo ti wí tó bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta owó àdúrà bẹ̀rẹ̀ owó Kùránì kíké ẹ jẹ́ kí a máa mú bọ̀ lẹ́ẹ̀kẹ́ náà. irhamu amwatakum bid-du'a'i was-sadaqa ẹ ti pe àwọn àgbàlagbà kí wọ́n bá yín fi ìbẹ́ lọ́hùn kí wọ́n bá yín fi ká gbogbo àṣìṣe ìyá yìí àti àmọ̀ṣe ìyá yìí àti gbogbo tí ń jẹ́ láì fi kí wọ́n bá yín ká kúrò. èyí tó kù oníkẹ́yìn náà wàá fi sàárà kẹ́ ẹ fi gba ìyá wa tó lọ kẹ́ ẹ fi gbà á lẹ̀. akí àfàwà àfàkọ́ alhaj insha allah ọlọ́nkùsẹ́ àsùnúsì ẹ káàbọ̀ sí àárín wa àti kí yín kẹ́ ẹ tó dé tẹ́lẹ̀ náà ọlọ́wọ́ sábà dó ti gbogbo yín la ilaha illallah. ọlọ́run bá wa kẹ́ ìyá wa tó lọ ọlọ́run bá wa kẹ́ ìyá wa tó lọ ṣe alikiyama ṣe ní dẹ́kun fún wa ṣe ní ìdẹ̀ra fún wa la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ayọ̀bá ànábì ayọ̀bá ànábì lẹ́ẹ̀kẹ́ sí sallallahu alayhi wa sallam. gbogbo àwa tí a mú owó ní wa aláwọ̀ níjó bàjẹ́ fún àwa náà kò sẹ́ni tó mọ nǹkan tó kọ èyí tá a lò lánàá lóye wa èyí tá a ń lò lọ́wọ́ là ń lò yìí èyí tó kù tá a padà lò ọlọ́run fi hàn ẹnì kẹ́kẹ́ wa tọrọ owó bá máa yàtọ̀ ọlọ́run dákun mọ́sàájú máa dá jù báyìí lọ. ẹja sọ pé amínà ẹja sọ pé amínà ẹja sọ pé amínà àmín ya Allah. bí a bá ti mọ́wọ́ ní oyin pátá ni akí tí mi bá sí ó dàbí pé ilé ànálẹ̀ wáyé àbí Ali Saidi ilé ànálẹ̀ gẹ̀ fìlà tó tó báyìí wá ayọ̀bá àná Muhammad ha àná ti dìrọ̀rùn bàbá ó kí ànálẹ̀ lẹ́ẹ̀kẹ́ ó ní wá ń bí èmi mo kù ní bàbá fún ọmọ èmi mo tó kù níyà ó yá tó mi kí èyí ò náà yà dọ̀bálẹ̀ mo ní mo láìkì ọmọ láìkì ẹ̀ ayọ̀bá àná Muhammad ẹ̀yìn wá gbàdọ̀ báyìí lọ́wọ́ wa tí yóò lọ yìí kọ́lọ́n kó bá foríjì wọn kọ́lọ́n kó bá wa kẹ́ wọn. ètò fìdáwì yìí yóò máa wáyé láti ẹnu bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù fún gbogbo tí ń jẹ́ Zumuratu Shuhadahi bàbá wa
gbajúmọ̀ kéwú adamallahu hayatahu àwọn ni ó bá wa ṣètò yìí àmọ́ máìkì yóò gùn dé ibẹ̀ ni àjọ má lè jẹ níbí ẹ jẹ́ kó rọ̀ máa pa àwa ẹ̀yẹn ṣáàdó sábẹ́ kínní ń bí bó bá padà yá lábẹ́ gbígbàdúrà yín àwa náà ó jókòó rò nípa wa mọ́ ẹ̀yìn bá ná Muhammad ẹ̀yìn bá ná Muhammad fún àwa tó fi ìmọ̀ sọ tiwa dire fún àwa tó fi ìmọ̀ sọ tiwa sálẹ̀kùn ìkẹ́ sálẹ̀kùn ìkẹ́ fún àwa tó fi ìmọ̀ sọ tọ́ bí mo ti mọ̀ kọ́ mọ́ nù tọ́ ẹ̀jẹ̀ tó kọ́ fún àwa tó fi ìmọ̀ sọ tiwa dire fún àwa tó fi ìmọ̀ sọ tiwa sálẹ̀kùn ìkẹ́ sálẹ̀kùn ìkẹ́ fún àwa tó fi ìmọ̀ sọ tiwa dire gbajúmọ̀ kéwú ara wọn ni fáwọn tó fi ìmọ̀ sọ́tì kọ́ ẹ̀fọ́ríjì mímu ìgbọ̀n náà bẹ̀rẹ̀. ẹ̀yọ̀bá nẹ́bì bàbá ní ẹ̀yọ̀bá nẹ́bì Muhammad àwọn èèyàn sàròyé débi pé wọ́n rí ànẹ́bì yòókù mọ́ àti báyé débi pé ànẹ́bì ò tún jọ wá lójú ẹ̀yọ̀bá nẹ́bì lẹ́ẹ̀kẹ́ sí i. àwọn obìnrin nìkan náà ẹ̀yọ̀bá nẹ́bì àwọn ọkùnrin bàbá ní ẹja yorùbá ní Muhammad ìkẹ́ Ọlọ́run kó lọ bá Nábì Muhammad ìkẹ́ Ọlọ́run kó bá àwọn ará ilé Ànábì. bí kẹ́lá ti ń bá ará ilé Ànábì àwọn ọjọ́ rẹ̀ ṣèkẹ́ fáwọn náà. ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run. ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run. ìjọ sọ pé àmín. àmínà. àfọwọ́ ọlọ́mọṣà járe wọn pẹ́. Ọlọ́run járe wọn pẹ́. àfọwọ́ tí wọ́n láyé bá bọ̀ wọn láṣìírí. àbọ̀ wọn láṣìírí. àwọn ọ̀gá wa bẹ́ẹ̀. àwọn òbí wa náà. àwọn òbí wa náà. àlékún ibà sí wọn ti bẹ láyé. àmínà. àmín. àmín. ẹ bá sọ pé àmín. àmínà. ẹ bá sọ pé àmín. àmínà. àwọn àfáà àsàfà ọlọ́jọ̀gbọ́n náà fẹnẹkà ọmọ wa ti so jàrọ mọ lákínà. yẹsìlú bí ẹ máa wá lìdẹ ní wa mọ nídú. mo tún wà kí fún màtí. alájìyá ìbàtí. tanú kìyà sàmìnà sàmìnà àkàdì. àbí kí wọn ọlọ́sàjáde wọn pẹ́ o. àmín. wọn á kí àwọn ọ̀gá mi ti bẹ ní kalẹ̀. bàbá wa àgbà lókè ọlọ́run ọlọ́sàjáde yẹn pẹ́. wọ́n yẹ Nábì Muhammad. sallallahu alaihi wasallam. bàbá tí ó tẹ̀lé lẹ́yìn àwọn ti àná tó gbapò fún báwọn ti àná ti gbapò fún jẹta wọ́n tẹ̀lé láyìn yẹn òun náà wọ́n gbà fún fáwọn tàná ọlọ́run wá jẹ́ ọ láṣìṣe nígbà tó jẹ́ ayé bá jẹ́ ayé ẹ̀ ní láṣìṣe àbáyé mọ́. àmín. ẹ̀mí yóò wá gùn lérí ọlá náà. gbogbo àwọn èdè ọlọ́run. ìyáàkẹ́ bá ń sábẹ́ fún ìmọ̀ọ́mù náà. àmín. àtẹ̀yìn àti mufasiru olúwa tí máa pẹ̀lú èèyàn tí máa dúró tí èèyàn tẹ́ fi ń tó lókè ọ̀làró ọlọ́run ní padà lẹ́yìn yín. àmín. ẹ bá sọ pé àmín. àmín. bàbá mi àgbà ní agbẹ́sìnga. amallahu hayatahu. ó kì í bàbá ọlọ́mọṣà jẹ́ àárín yín pẹ́. àmín. ọlọ́yà Nábì Muhammad ẹ̀ ní mọ̀ nira. àmín. ìlú màtí ayé bá ń jẹ́ ayé. àmín. 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 wọ́n á kí ọ̀gá mi àgbà bàbá ìmáàmù ní Ọ̀fà ẹ bá pé ṣéèfù. ẹ bá tó ní ṣéèfù. ẹ bá tó ní ṣéèfù. ṣé bá gbẹ́ sọ́ọ̀tù yìí múnisì ká wàá kí gbajúmọ̀ kí wọ́n ní àwọn arápẹ̀rẹ̀ ti jẹ́ ta lára bàbá yà ti tàná ẹkùn ká mọ̀rẹ̀ kan náà ni bàbá ẹ̀ ní mọ̀ nira ọ̀làyà Nábì àwọn ọ̀dà wọn lóhùn bá ti wọ́n lọ́nu ṣùgbọ́n òwò rí máa bá nzó bá náà máa rọ́bà sí bá náà ọba kan máa ń jòkó lẹ̀ bá kan èèdámà wí nzó bàbá wa ìmáàmù lọ́fà ẹ̀ ní mọ̀ nira o ọ̀là Nábì Muhammad àti ẹ̀yìn àti ọba ìmáàmù ọ̀fà ẹ̀ ní mọ̀ yà èmi yóò wá kún lérí ọlá náà ẹ bá sọ pé àmì fún wọn ẹ bá sọ pé àmì fún wọn yóò fò ní bàjẹ́ mo nílé ní gbowó tí wọ́n gbà lọ́wọ́ kábíyèsí wa lọ́fà èmi náà gbà lọ́wọ́ ilé ni o àmọ́ mi ò wá bí ni mi ní gba kékeré torí bí àwọn bá jòkó lẹ̀ àbá gbàǹkọ gbé owó ní máa rọ̀jò tẹ́lẹ̀ tó dá ó di owó náà nù ẹ̀yin bọ̀rọ̀ gbà lérí ìdó àyàkó wọn ńlá ẹ̀pẹ̀ fún wa o bisimilayi náà àti Ọ̀fà àti lóòrò ọlọ́run níjọ́ bàjẹ́ láyé bisimilayi àti nàkàlà káwùsà. fasalli li rabbika wal. àgbà ní kí wọ́n jòkó tí àwọn níyà yín kò ní wọ́n lọ.
mọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ àwọn níbí lórí àfa àwọn àgbà àfa lálejò ní àwọn ará ọ̀ká wọn kan tá a fẹ́ lókè ọ̀la ìkó káwọn ọ̀gá wa lókè àròkọ̀rọ̀ ká àwọn náà ọ̀dà àti bá ti dìde akí àwọn náà bọ́ àwa kí ẹ̀yin ọmọ olóòkú aláàjì wa kà mọ́ akí ọ ọlọ́mọsàn bá kí ẹ dubai ni ọlọ́wọ́ bá dúró tí ọ ìyá aláṣẹ láti ọlọ́run sóògbó ọlọ́wọ́ bá sànú yìí o látòrí ìyá súnà kárí gbogbo yín lápapọ̀ ẹ̀ ní yóò mọ́ aláǹdàbí àmọ́ àmà èmi ọjọ́ máa gbó fún ara wọn ọlọ́kùn fún ẹ̀kọ́ nù. akí gbogbo tí ń jẹ́. bàbá àgbà tí wọ́n jẹ́ chairman fún national kọ́ àbí national ìpínlẹ̀ kan àti ọba wọn òkèlè ìyàwó lọ́gá yányá akí ìjọba yóò ní dàrú ìjọba lóòrò tẹ́ ń tukọ̀ rẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ olóòrò níjọ́ dàrú láíláí ẹ máa lọrẹ ní gáràjì yín bẹ́ẹ̀ sì máa dé pẹ̀lú àlàáfíà ṣúgà àsìkò tẹ́lá ti ń dùn báyìí yóò tún wá dùn fún wa jù báyìí lọ nílùú òru wa ń bì ẹ bá sọ pé àmì gbogbo àwọn tí wọ́n bá ń jáde ní gáràjì ẹ̀ wọ́n mọ̀ lórí sùmọ̀dé dáadáa ni ẹ bá sọ pé àmì àsìkò rẹ̀ wọn ò ní jáàmù ọba kú ọbẹ̀ náà wọn ò ní jáàmù ọ̀là àmìnà gbogbo akẹ́kùnrin akẹ́kùnrin pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ní kí ẹ ṣe fìdá fún yàrá ní mọ́tàlá alájà wa tí wọ́n kọjá lọ sọ́wọ́n àlìkìyàmà a ti pè yín ẹ máa bọ̀ wá dọ̀ àwa wa níyà ẹ wá jókòó ní ẹ wá jókòó yà ọlọ́mọṣà jáde yín pẹ́ ẹ dákun ẹ wá tí a kan fún wọn ẹ fi ti mú fásirù wa kalẹ̀ o ẹ wá fi àyè tí a báyìí náà kú bẹ́ẹ̀ àlọ́ àpẹrẹkẹ̀bí yà bọ́yá tẹ́ǹtì yẹn padà sùn alájà wa Sanusi ẹ̀kú ìnáwó náírà ẹ̀kú ọmọ olùwà yìí jẹ́ ká jẹ́ àwọn ọmọ náà ọlá nàbí wa Muhammad ọlá kún fún ẹ̀kún ọlá amínà ọlá akiri àtànàbí wa Muhammad ọlá wọn bá ń ṣe fún túbà lọ́wọ́ kálí bí bákìrì bá ti lè yanjú ọba arẹ́fà lọ́dọ̀ pẹ́lẹ̀ tí mọ́mọ́ ní òkè ọ̀la òru àkàn fún wọn lókè ọ̀la òru tí wọ́n bá ń ṣe fún túbà lọ́wọ́ tí abákìrì bá ti lè yanjú yóò dá túbà yẹn dúró kí ló dé wọn àyè dánú dúró mọ́ àní abákìrì ni. bàbá wa àgbà lọ́fà wọ́n fún mi lówó ọ̀fà pé àwọn ṣèyàwó ní rọrùn ọ̀ sọpọ́tì bàbá owó tẹ̀ sọpọ́tì wọn tí mo bẹ̀rẹ̀ mufasiru mariaba dákúmọ́ mi tó rọ lọ́n mariaba bàbá ọlọ́fà ẹ máa wọ ọmọ yín o ẹ máa wọ ọ̀rẹ́ yín tààrà èso ti fọ́ lọ́wọ́ Allahu akbar kabira ọlọ́jọ́ kólẹ̀ alájọ Abdulaziz onda alájọ Abdulaziz Sanusi ondari bọ́ sí àyín wọ́n náà bọ́ sí àyín Tàfíkì nǹkan wọ́n náà bọ́ sí àyín Tàfíkì tuntun lóògùn mo ló ń lóògùn ní musiko ní no obi dẹmọ ni Allah olóbi dẹmọ olóbi dẹmọ gbogbo ilé sọpọ́tì ọba lọ́fà ọlọ́wọ́ jẹ́ kí àríyá àti àwọn náà ọlọ́wọ́ jẹ́ ọ̀dájú báyìí lọ ọlọ́run nàbí wa Muhammad ọlọ́run kún fún ẹ̀kọ́ Tàfíkì ti dàgbà kò ní fẹ́ débi lọ gba lọ́wọ́ rẹ̀ wá ní ó ti dàgbà nù ó yẹn sàwò jẹ́ ànísàwò àbáṣàwò ó yẹn sàwò jẹ́ púpọ̀ ó sọ alẹ́ mo kí ọ púpọ̀ níjọ mọ̀ ní ọlọ́run nàbí wa Muhammad ọlọ́run amínà gbogbo ayé àwọn ọmọdésùpá wa láàrin ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fún mi pẹ́ẹ́rẹ́ pé kámi ṣe fìdá àmútẹ́sùbá ìdákun tí a máa sọ asakafurọ̀lá Allahumma salli la ilaha illallah ìtọ́ba tó kàn á máa sọ fúnra wa ìdákun lẹ́ẹ̀kan náà kí ájọ ṣe papọ̀ ni alájà ní mẹ́tẹ̀láì tó bọ́ sọ wọn á lè kíyàmà ọlọ́mọ sábà wa kẹ́ wọn. ìyá aláníyàn dáadáa àfa ìyàtọ̀ yàwó gbogbo tó lọ́wọ́ bá kó fún ọ yàwó rẹ̀ àfa ọ yàwó kò sẹ́ni tí ò yàwó fún àwọn aláàfáà olúwa mọ́sàbá wa kẹ́yà náà olúwa mọ́sàbá wa kẹ́yà náà ṣekúsí mi fún yàwó ní mẹ́tẹ̀láì dákọ̀ọ́lọ́ lẹ́yìn ikú rẹ̀ dákọ̀ọ́lọ́ wọ́n fa àwọn ọmọ lépa rẹ̀ wọ́n fẹ́ bí lépa rẹ̀ wọ́n fa àwọn àna lépa rẹ̀ ọ̀là amínà lẹ́yìn wàtá ti kí Sanusi tán akí alájà wa Sanusi akí alájà wa Sanusi akí gbogbo yín lápapọ̀ bismillahir rahmanir rahim wa qul istaghfiru rabbakum. إنه كان غفارا يرسل السماء عليكم ويمددكم بأموال وبنين ويجعلكم جنات ويجعلكم أستغفر الله 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 إن الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وسلم
اللهم صل على محمد وسلم. 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 فلنملأ لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. أبدا لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. 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 جنة النعيم. فيا ويان وجنة 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 النعيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشبع الدولة بإذنه يعلم ما بين يديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بمنزله وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لقد جاءكم لله في جماعة. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت إن أنزلناه كجماعة. بسم الله الرحمن الرحيم. أنزلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وروفيا بإذن ربي من كل أمر سلام حية تامة العباد على أقوم كجماعة. بسم الله الرحمن الرحيم. على أقوم تكاثر تكاثركم المقابر فلا سوف تعلمون ثم كلا سوف تعلمون فلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون على اليقين ثم لتسألون يومئذ أو سيقول جماعة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين متى متى. آمين 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 يا الله. gẹ́gẹ́ bí àṣẹ tí ọ̀gá mi pa mí wọ́n ní Suratul Mulk wọ́n là á ṣe é wọ́n tí ọba mọ̀jẹ́ àjọ ká wọ́n tí ọba ti mọ̀ á sáwọn sọ pé sàlámù kọ́lá mi rọ̀bì rọ̀ì kọ́lọ́ mọ́sá bá wa là yà wá ní mọ́tàláì nínú ìyanu sàárè kọ́lọ́ mọ́sá bá mi là á èyí tí wọ́n náà wínú gbóló nìyẹn bí wọ́n ti ń là wọn náà yọ wọn là wọn náà láyé bí aburú ta yé sàlámù kọ́lá mi rọ̀bì rọ̀ì àtàwọn ti mọ̀ á bisimilahi rahman rahim tabaraka. ملكه وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سبع سماوات طباقا ترى في أرض الرحمن من تفاوت فرج بصر هل ترى من فطور أرض البصر ولكن ينقلب إليك البصر عسير وهو عسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير تدخلهم فيها سميع لا شريك وهي كفور قالوا من الغيظ كلما ألقي فيها فوج سؤالهم فكذبت ولم يأتكم نذير قد رب العالمين. Amina mẹ́ta mẹ́ta. آمين Kí a sọ pé amina. آمين Kí a sọ pé amina. آمين يا الله Fìdá halabadilẹ̀.
gẹ́gẹ́ bí tí àṣetánabí àmọ́mọ́ sí pa àwọn àgbàlagbà tí àwọn àgbàlagbà náà wá pa àwa náà pé tẹ́ ẹ bá ti ó ní ẹ ké òkú yín pẹ̀lú àdúrà ẹ tún wá fi sàrà náà ké àdúrà láti kó bóyá wa ní mẹ́tẹ̀lá yìí olùwàmọ́sàbà wa kẹ́yà náà olùwàmọ́sàbà wa kẹ́yà náà ọlọ́kọ̀ wọlá ìwà ìyá náà sẹ́ni kọ̀ọ̀kan wa dákọ̀ ọlọ́run àánú tí ń bẹnu sàárè àti kẹ́tí ń bẹnu sàárè mọ́sàbà wa kó fún yá yìí náà ìta dájọ́ níbi yìí náà dákọ̀ ọlọ́run mọ́sàbà wa kó fún yá yìí náà ọlọ́run nàbíyà Muhammad ọlọ́run àwọn Kafayatullah Sanusi olùwàmọ́sàbà wa dúró tì ọ́ mọ́ bọ́ yá yìí. Olúwa sábà ṣàánú rẹ̀ ọlá nàbí Muhammad àwọn Sanusi máa ń sàlẹ̀ ń jìbì pé àkìlódé tó wá kótó wa náà dé o ìsìnkú sí alájí Sanusi ti bẹ́ ń kalẹ̀ yìí bàbá mi bẹ́ ń kalẹ̀ lọ́kọ́ sábà dókè ọlá nàbí Muhammad ọlá kó fáyọ̀ kúrò ọlá amina. abẹ́sẹ̀ wútúbà gbogbo àtàwọn àtẹ̀lé ẹ̀yọkùnrin lápẹ̀lẹ̀ sùúrù náà àtiwọ́ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹkọlọ èdè mayede lẹ́yìn ikú ìyá yìí Ọlọ́run ní sọsí láàrin. àmín. ilé bàbá yín àfa Ọlọ́run sábà mójútó lọ́run. àmín. inú lébìtá yín náà kọ́lé sẹ́wọ́n bá mójútó bí iná. àmín. ọlá nàbíyà Muhammad ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run ìlà òní bàjẹ́ ìjọba òní bàjẹ́ òkèlè òní bàjẹ́ ọlá amínà wọn fọ owótúbà kalẹ̀. ọyà wa tẹ̀lé lẹ́ẹ̀kẹ́ náà owótúbà náà fẹ́ẹ́ sẹ́ni mo parí iṣẹ́ tẹ́ gbélé mi lọ́wọ́ òun náà ni alájẹ sẹ́yìn ní sùúrù náà ń bọ̀ òkè fẹ́ kún ìyàwó ẹ̀ aláàkúrẹ́ kẹfẹ́ra wútúbà ni wọ́n fẹ́ sẹ́ kéèkan ọkùnrin mo ní ká wọ́n ṣe sùúrù náà ni bóyá pé fún ní 100,000 náà kí ló dé nda owó túbà ni mo wí o tún yọ sẹ́yìn ni ìwọ náà mo tún yọ sẹ́yìn mọ́ àyílà sùnmùyì bàbá ìmọ̀mù lọ́fà bàbá ọ̀gá mi àgbà ní kalẹ̀ àti yẹrìmọ̀ sẹ̀tìmọ̀ tí ń bẹ́ ń kalẹ̀ láti wà Mufasiru pẹ́ẹ́dẹ́tì mi nù yẹtìmọ̀ ni náà àṣùbà àbí àbáwá Kaduna àyílà kí tó ni okùn mélòó lẹ̀ aláàpẹ kẹbíra ọ̀dà ọ̀yà wá sọ̀pọ̀tì ẹ̀ lókùrà wọ́n ní kó lè bá a pé mọ́mú ọ̀gá mi ti ní kó lè bá a pé ọ̀yà ọ̀fẹ́sẹ̀ wútúbà ọ̀yà yìí obìnrin lẹ́ẹ̀kan náà ọ̀fẹ́sẹ̀ wútúbà. gbogbo apáta ìjà dìde lẹ́ẹ̀kan. sọ́ọ̀tù yóò dé báyìí. sọ pàrọ̀ síbí abilalọ́nù. owó túbà tá a fẹ́ ṣe owó túbà tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwé bá ti dàtí ńlẹ̀ tán ọwọ́ kú ẹ àwòkọ́ bàbá wa àyájọ́ àkàmá. wọ́n dọ̀ gbowó kalẹ̀ ni owó ni o ṣe ọ̀gá mi jàre wọ́n pa kéèsì mi. afáàmì súnmọ́ àdàkùtà ọlọ́run má bínú mo kí ọ púpọ̀ ọlọ́run ṣàjẹ́ àríra ọpẹ́ sílẹ̀ nàbíyà Muhammad ibi àtijọ́ mú mọ̀ alájùwà bàbá alágbẹ̀ẹ́jì ọlọ́mọdọ̀rọ̀ wọn rú dámúnikù mọ́dọ̀rọ̀ wọn rú dámárọ̀ mọ́dọ̀rọ̀ wọn rú gbogbo bẹ́ẹ̀ lọ ọlọ́run nídọ̀rọ̀ wọn rú lẹ́yìn gbà mí lọ́fà ọlọ́mọdé ayé wọn dàrú gbogbo tí jẹ́ súnmọ́ra mọ́dà yìí wọn rú gbogbo tí jẹ́ àwọn sàkọ̀fínà alákòótọ́ ọlọ́mọdé yìí nìkan rú iná àti iná aláwọ̀ kẹbíra ẹ dákun. gbogbo alẹ́ kan náà ẹja dìde lẹ̀. ẹlẹ́kùn lẹ́ẹ̀kan náà káyọ̀ owó túbà nìyẹn owó túbà nìyẹn mo kí gbogbo ẹ̀yin aláta. gbogbo ẹ̀yin aláta pátá kí yẹn. gbogbo àwọn aláta pátá mo kí yín. Olúwa mọ́sá àjẹ́rí yín pẹ́. ọlá nàbíyà Muhammad ọlá kún fáyọ kún ọlá amínà ọlá amínà jáde. Amina, 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 amina. A máa sọ pé lọ́kàn oní bí gómìnà bá ń ṣiṣẹ́ ṣiṣẹ́ yẹn bá ń dùn mọ́ pírẹ́sidẹ̀ntì yẹn ọmọ wa rẹ́rìn-ín ẹ jẹ́ kí gómìnà yẹn ṣe mistake láàrin ìṣẹ́jú kan pírẹ́sidẹ̀ntì yóò fà ní ẹ̀ pé mo dọ̀ọ́dọ́ láàrin wákàtí kan sí àbọ̀jọ́ kan ìdè òfin dọ̀ọ́dọ́ àwọn pírẹ́sidẹ̀ntì mi bẹ́ẹ̀ kálẹ̀ ìbọ̀rọ̀ láti ṣe ẹ bá ọyá lọ́jọ́ kólẹ̀ ẹ bá ń gbá bọ̀ náà láì nígbà lásìkò mo máa wá gbà wọ́n mọ ìlú tọ́jú wọn bàbá wọn fẹ́ ṣe wútúbà ẹ fọ wútúbà kalẹ̀ bàbá wa gbà nínú àwọn tẹ́ tọ́jú náà nìyí ẹ mọ̀ bọ́yà yìí alájọ àkàmọ́ ẹ mọ̀ bọ́ bí a fẹ́ ṣe wútúbà báyọ̀ gbọ́ ẹ̀yọ́ ọkùnrin ẹlẹ́kẹ̀lẹ́ ń dé ẹ mọ̀ fọ wútúbà kalẹ̀ a fẹ́ ṣe wútúbà kókò lọ́mọ sábà wa ké ìyàwó ẹni mẹ́tẹ̀lẹ̀ ọlá nàbíyà Muhammad ọlá kún fún ayọkùnù ẹ̀yọ́ ọkùnrin ẹlẹ́kẹ̀ náà
gbogbo gáràjì òní dàrú ẹlẹ́pẹ̀ ǹdẹ́ wá san owó túbà ẹlẹ́pẹ̀ ǹdẹ́ san owó túbà ẹ bá a sọ pé àmín ní alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء وقل يا أول يا آخر يا ظاهر يا باطن ولي والنصير المولى ونعم المولى ونعم النصير إلى القيامة إلى دخوله إلى دخوله إلى دخوله إلى دخوله نعم أنا جوا أريد سيمي ọlọ́run níjọ́ mọ̀nira àtiwọ́ àti bọ̀dá rẹ̀ àtiwọ́ àtàwọn àbúrò rẹ̀ ẹ̀ ní mọ̀nira bí agbésù ní dàrú kò sì ní bàjẹ́ kò sì ní fọ́ ọ̀dà àdàbíyà mọ̀ọ́mà ọ̀dà àkófò ẹ̀kọ́ fowó rẹ̀ sápò fún ilẹ̀ fáfẹ́ ló mọ̀ fowó rẹ̀ sápò bó ṣe lè mú wa náà wọ́n sọ ọ̀bá ilé ọba agbésù nìyẹn kò ní bàjẹ́ láéláé ẹ sọ pé àmín ẹ̀yẹ là tọ́ wútúbà làṣẹgbẹ̀ yìí gbogbo àti àjòkó lẹ̀ ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ìṣẹ́jú kan ló kù tí o fẹ́ gbé sátọ̀ ọmọ yìí kalẹ̀. sọ fọ́nrán ọba rẹ pé December láti mú yóò di méjì lénìí. méjì mà ní. December ti di méjì lénìí. sọ pé Ọlọ́run December má jẹ́ ó di mi mẹ́rù lọ sọ bẹ́ẹ̀. December má jẹ́ ó di mi mẹ́rù lọ. kó má di ọmọ mi mẹ́rù lọ. kó má di ọmọ mi mẹ́rù lọ. ẹ wo September àbí October àti November àti December ó kọ tí ọ̀dà ni wọ́n gbà sórí wọn ní àdìpọ̀ sínú bàbà. Bàtà mi máa dayọ̀ ayé mi sú mi. Ọdún yìí ó bẹ̀rẹ̀ lójú ẹ̀mí mi. Ó tún parí lọ lójú ẹ̀mí mi. wọ́n tí ó ṣe àfọ àwọn kàbíyàn ọlọ́run bá ṣàánú wọn náà. ẹ kò ibi tá a dé yẹn bí pàtàkì ni ibi tá a dé yìí pàtàkì ni ẹ dákun tó lọ Ọlọ́run kí n dákun parí òkè ẹ dákun ń bọ̀ náà fún wọn ló tuntun wí ẹ dákun tó dé yìí pàtàkì ni sọ pé December ní di mẹ́rù lọ. December ní di mi mẹ́rù lọ. wọ́n tí Ọlọ́run bá ní ẹsẹ̀ méjì ló fi gbé débì yìí tó o ní débì yìí nàró lẹ́ẹ̀kan náà ẹ dákun lẹ́ẹ̀kan náà ẹ dákun lẹ́ẹ̀kan náà ẹ nàró ẹ dákun lẹ́ẹ̀kan náà sọ pé Allahu Akbar kabira. Gbẹ̀mí mi. Mo lọ bí mo ń bọ̀ fi sọ ẹ̀sọ́ mi. ojú ẹ̀sìn kò máa rọ lórí. Olúwa dákun fi sọ ẹ̀sọ́ mi. Bàtà mi máa dayọ̀ ayé Ibi sọ mi. ọdún yìí bẹ̀rẹ̀. Ahmad Muftago Sunusi ẹni tó bá mọ bàbá rí tó bá ní bàbá rí gbà míì ó ṣeé ṣe kó má mọ yìí ẹ̀ bí ẹni tí ò ní yóò mọ wá wò ó pé ha kọ́lọ̀ sì ṣe bàbá mi náà bó ti ṣe Sanusi bóun ni mi bá ti dúpẹ́ tó bàbá gbogbo ń tẹ́ ẹ nílò mọ yìnyín tó fi dórí àwọn yìí àwọn aníkà máa bá wọn sọ fọ́lọ́hún pé àwọn nídìí ẹ̀mí yín kó tún kù dáadáa kẹ ẹ túbọ̀ dàgbà sí kẹ wá dògbò nínú àlàáfíà ara a tún wá fi ọlá gbogbo òjòkó yìí a tún fi bẹ́ẹ̀ lọ ọlọ́mọṣà bá wa ṣe bẹ́ẹ̀ ẹja ṣe àmínà ẹja tún ṣe àmínà ẹja tún ṣe àmínà bísímìlá gbogbo wọn bọ́lọ̀ ní ṣe wọ́n lé èèyàn nu wọ́n rẹ̀ ní tọ̀yàyà ni wọ́n ṣe sí ni bọ́ọ̀bá fún wa ló bàbá déwájú ẹ̀ bọ́ọ̀bá ti lejú bàbá ti kú lẹ́yìn rẹ̀ á ní tí ì bá ṣe tó tì wá dọ́dọ̀ rẹ̀ owó orí ikú tó kú fún wa náà ni ọ bó ti sojú kókóókó á tún fẹ́ pèsè nígbà tá a bá kú mẹ́ tán àmọ́ tó o bá fẹ̀rí fún wa ní múrí márùn-ún á sì dúpẹ́ pé tó bá ju báyìí lọ náà tó ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní dání padà láyé èyí tó kẹ́ níbi tá a tún lọ gbogbo àwọn tá a wọlé náà la kí o ibi tó ju wa tó mọ ni ẹ dákun ọlọ́run dúró tì wá à ń lọ sí ọ̀dọ̀ bàbá wa ìmọ̀ àti ilé bákì náà tó wà láàrin wa ń bí ọlọ́mọṣà jẹ́mi yín kò fún wa ìbánisọ̀rọ̀ méjì ni ó wà ń bí lónìí tí ó máa jẹ́ ọ̀rọ̀ ọlọ́run igbó kan ìgbẹ́ kan ó tó ọdẹ mẹ́wàá pa tí ni wọ́n bá ti konú oníkálukú ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n padà wá kó jọ àwa àtúgbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá wa Mufasiru wa ní òkè ọ̀là òró bàbá wa nílùú Ọ̀fà àwọn ni ó tún bọ́ wa sọ̀rọ̀ kó tó wá di pé a máa lọ bẹ̀ ìyá yìí èèyàn rẹ̀ ni wọ́n púpọ̀ ẹ wo bí jòkó ti rí ọlọ́run tó wá ní kó bímọ rẹ̀ ó wá. fún àgbà ní òkè ọ̀là òró tí bàbá bá ti ń kolẹ̀ a máa wá lọ sí ọ̀dọ̀ bàbá wa Mufasiru láti
pé kí wọ́n bá wa sọ̀rọ̀ ọba ìmọ̀ọ́mọ̀ àgbà ní òkè ọ̀là òru àánú wà bá wa ṣe ètò náà. يا خالق الخلق يا رب العباد وما قد قال في محكم تنزيل أدعوني حياكم الله. a lọ síbi pàtàkì ọ̀rọ̀ mi sí ọ. gbogbo wa ẹ jẹ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. bá a ti rọ́lọ́ mọ rèé. Allahu Akbar. bíkú alájà wa ní mọ́tàlá ìbá ká wa lára dáadáa ó yẹ ká fi mọ Ọlọ́run sí ni ẹja tó kọ́ lọ́ọ́ tóbi. Allahu Akbar. La makisuda ghayraka ya asilali usuli li hazal kauni ijlalan. ẹja yòóbó àní Muhammad sallallahu alayhi wa sallam. ẹja tún yòóbó ẹ̀ lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. ẹja wí kó pé mẹ́ta. Muhammadun basharun falaysa kal bashari sirrul hakiki wa rabbun sama'u. a kí àwọn àfáà wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa Alhaji Àgbà. bàbá wa Maulana Sheikh Adam Al-Alori. bàbá wa Sheikh Yusuf Abu Aji. rahimahullahu ta'ala. tó fi kan àfáà èmi àti ẹ gbogbo wọn la kí Ọlọ́run bá ṣàkíyàmọ̀ wọn dáadáa. àmín. gbogbo àwọn tó ṣẹ́kù fún wa lónìí ọlọ́mọdé ayọ̀ wọn sómi. àmín. àlùbáríkà ọlá aṣíwájú wa nábì wa sallallahu alayhi wa sallam. a kí àwọn òbí tó bí wa sáyé ọlọ́mọṣàbá kí wọn. àmín. àdéhùn Ọlọ́run pẹ̀lú wa ni pé kó lè rọ́bì ìrà amúkúmá ká máa rọ́bà yá ní sọ́gí. àmín. àdéhùn rẹ̀ nu Ọlọ́run o ọlọ́mọṣàbá kẹwọn o. àmín. àwọn tó ṣẹ́kù láyé má fàyè dà wọ́n láàmú. àmín. mo wá kí bàbá wa àgbà ní gbogbo ilẹ̀ òró ìmáàmù wa àgbà ìmáàmù Taofik Asonosi ààrẹ ni wí ní adamallahu hayatahu. ẹ̀yà tó wí lẹ́ẹ̀kan sí i. adamallahu hayatahu. kí ló jẹ́ kọ́kọ́ gbàbẹ̀ àwọn ni mo fẹ́ fi kí bàbá wa ìmáàmù Ọ̀fà níkàlẹ̀ torí bí tá a bá ti rí bàbá wa Abdulrahman tàbá tún wọ́n dáwùtù pé àbí kìí ṣe máa mú Ọ̀fà la rí bí ìgbà tá a mọ tá à ń ṣe ni. nígbà tó já sí pé àsíá wọn ló tà tí gbogbo yín wá ń gbé káàkiri Ọlọ́run ò dé gbàsíá náà pé Ọlọ́run. àmín. bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá lẹ́kọ̀ọ́ kàrámà wọn. àmín. gbogbo tí ń jẹ́ràn padà sí ibú ọlọ́mọdájú ẹ̀kọ́ bàbá náà. àmín. bá a ṣàánú wọn kúta àánú ti bẹ́ẹ̀lẹ̀. àmín. Bárúkọ̀ la aṣíwájú wa nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àfi kíkí bàbá náà lé bàbá wa náà níkàlẹ̀ mọ́jẹ́ yìí náà rà burú o. àmín. àtẹ̀yìn àti gbogbo ẹni tẹ́ ń jọ ń gbàṣẹ bàbá wa ìmáàmù Ọ̀fà ká mọ́fìnira mú yín. àmín. Bárúkọ̀ la aṣíwájú wa nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bisimilahi ilafi. bismillahir rahmanir rahim. ilafi Quraysh. ilafi rihlata ash-shita'i was-sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. owó àdúrà nìyí tẹ mú wà mo ti ní mo fẹ́ gbowó tẹ́lẹ̀ àmọ́ràn tẹ́ ẹ sọ fún mi ò jẹ́ kí n darí lọ bí owó mọ́. àníyàwó tá a ṣe àgbà owó rẹ̀ wọ́n ní fíkọ̀ owó la gbọ́ lókè owó ti dá wàhálà alẹ́ ìsàlẹ̀. wọ́n wá ní olóró aṣáájú bíi ti máa rí nù wọ́n wá ń gbé sí mi létí wọ́n láwọn méje ló wá sọ́dọ̀ bàbá Ìmáàmù Ọ̀fà. bàbá àmọ̀rówó bàbá wa ní ká àwọn méjèèjì ní 5,000 naira. bàbá bò ní ṣe báwọn ti gbó àwọn tó pínwó ti gbówó bàbá ní wọn ò ní dárúkọ àwọn yìí mọ́ wọ́n pín mọ́ Ọ̀fà fáwọn lówó ni. ṣé bàbá ṣáájú tó mọ ti ń ṣe nù. àwọn ní kí ló kàn ó pẹ̀lú èrò ẹ̀yìn rẹ wọ́n padà dànù mọ́ lọ́wọ́ náà ni. Ọlọ́run ọba tó bá bàbá náà tó ọ̀rọ̀ náà mọ̀jà wọn máa padà sí abúlé. àmín. àbárúkọ ọ̀la aṣíwájú wa nábì wa Muhammad. bàbá wa àgbà ní gáràjì mo kì í ìjókòó bàbá níbí méjì ni
méjì níjókòó bàbá bàbá ń jágbà wa lókè ọ̀là òró bàbá tó ń dọ́mọ kéwú fún ọmọ ìyá tó mọ́sàjẹ́ fẹ̀mí gúgùn ló sí. Àmín. ọmọ mọ́sàjẹ́ fẹ̀mí gúgùn ló sí. Àmín. àbá wa Kámílù mò ń kí lánàá mo wá ń ṣàdúrà fún pẹ̀lú ilé tó sí lómù àrán mo wá sọ fún pé gbogbo orin tọ́lọ́ ń bá ṣe fún yàn láyé tí ò bá ti sẹ́mi gúgùn bẹ̀ bí ìgbà tí ò ṣoore náà ni. bàbá ọlọ́mọba kára kẹ́mi gúgùn yín. Àmín. wọ́n jẹ́ dẹrù nù lọ́nà. Àmín. barikọ́lá síwájú wa anabi wa sallallahu alayhi wa sallam. bisimilahi ili ilafi. bismillahir rahmanir rahim. إلى في قريش إلى رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń bẹ وآمنهم من ní خوف. abẹ́ tẹ́ǹtì ń bẹ gbogbo yín ni mo kí ọlọ́mọṣà bá mi kí yín o. Àmín. àti gbogbo kábínẹ̀tì yín oṣù ọlálẹ́ ni àti gbogbo àwọn tí ń rí ni Allahu Akbar Allahu Akbar àti gbogbo àwọn tí ń rí ni ọlọ́mọfà burú ṣe yín. Àmín. gbogbo ọkùnrin ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ tẹ́ǹtì àtàwọn tẹ́ ń bẹ ń bò mí mọ́jà burú ó bá Àmín. yín. mo wá kí gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́mọṣà bá ń ṣàlékún àánú fún yín o. Àmín. níjà àrùn mo sọ fún yín bí mo ní àdúrà tá a bá tọrọ létí sàárè ó ṣe pàtàkì mo ní lóde èèyàn mẹ́jọ. olóòlù èèyàn bíi 1 million àwárí èèyàn méje àwárí èèyàn méje àwárí èèyàn méje. ẹ jẹ́ kí gbogbo wa sọ pé àmín. Àmín. ẹ jẹ́ sọ pé àmín ya Allah. Àmín ya Allah. ẹ jẹ́ tún sọ pé àmín ya Allah. Àmín ya Allah. ó kù owó mọ́sálásí. ó kù owó mọ́sálásí. àmọ́ ọmọ olókùú wọ́n ti mú 5,000 naira wá owó mọ́sálásí. Alhaji wa Saheed kílẹ̀ fi kún owó mọ́sálásí ẹni sọmọ olókùú níbi àlòdè àná olókùú nìyí. owó mọ́sálásí bá a súnmọ́ Alhaji wa sùn ní ó ṣe é bá ń gbowó mọ́sálásí lọ́wọ́ wọn. ó di 6,000 naira ó di 7,000 lówó mọ́sálásí. mo ṣe rí 7,000 naira Alhaji wa ṣúgà owó mọ́sálásí owó mọ́sálásí Alhaji wa l'Abuja wọ́n ti mú owó mọ́sálásí débi Abdulsalam Samad Abdulsalam wọ́n ti débi pẹ̀lú owó mọ́sálásí Ọlọ́run wú ọ tó bá dìde o sọ ti gbọ́ Ọlọ́run wú ọ tó bá dìde o owó mọ́sálásí lélẹ́yìí owó ìwọ́nu Ọlọ́run bọ́ ọ bá ti kọ̀ tó ọba mú wá ṣèrántí bọ́nà méjì lówó mọ́sálásí ń lọ so àníyàn méjì ni kọ́ máa dà síbẹ̀ owó ìwọ́nu Ọlọ́run bí wọn náà bá ti dìde àáfúrásì ọ máa mú bọ̀wọ́ máa sọ pé kọ́lọ́ má ṣe mí lọ́tà Ọlọ́run gbogbo àwọn onítíátà wọ́n ti débí pẹ̀lú owó 1,000 naira owó mọ́sálásí ẹ ṣeun owó mọ́sálásí ìwọ tó ti dìde Ọlọ́run rí o ìwọ tó ti dìde Ọlọ́run rí o owó mọ́sálásí Alhaji wa Sunusi Alhaji wa Taofik Sunusi owó mọ́sálásí là ń gbà lọ́wọ́. Baytullahi khalisatan la tad'u fiha siwa ar-rahmani bil ilmi. Allahu akbar kabira ẹ má ti lọ. àwọn méjèèjì Túbẹ̀ ìbáyé. èmi lọ fún lélẹ̀. Túbẹ̀. mo ní wípé aliyahùn hamuru wagada amuru. nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fún mi mo yọ̀ǹda ìṣẹ́jú mẹ́wàá kún ìṣẹ́jú ogún tí wọ́n fún bàbá láti Ọ̀fà.
kọ́lọ́kù wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tí a bá wábílẹ̀ ní tá a bá wí nǹkan kan ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ bí wa tẹ́ ń bẹ lérí kalẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe báyìí lè sọ̀rọ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rólólùfẹ́ ẹni gbogbo lèèyàn máa ń ṣe. bàbá kọ́lọ́kù wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìjímèrè olóhùn ò gbà bọ́ lọ́wọ́ ọlọ́dẹ ọlọ́run ni ò gbà fún wọn. mo sọ fáwọn ọmọ yìí nígbà tá à ń ṣàìsùn lóru ìní mo ní in tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a rí báyìí tọ́lọ́mù bá ṣe báyìí tó jẹ́ àmọ́ ní problem lọ́dọ̀ àwọn èèyàn àwọn làwọn kà fún problem bọ́lọ̀ ti ṣe wáyé wọ́n ti gbà pé program ní lọ́dọ̀ ọlọ́run òun ni wípé wọ́n bírú wa ni àmọ́ wọn nírú wa ẹ̀dá tó bá sì nírú ẹni láyé wọ́n ní kì í ṣe kí ni òun ló máa ń mọ iye ẹni torí ẹni bá nírú aṣọ lórí kan kì í fẹ́ ó ya bàbá wa ìmọ̀mọ́ àgbà lọ́fà ẹ dákun ẹ bá wí. ẹ bá wí dáadáa. bàbá orí ni wọ́n nígbà téèyàn fẹ́ bá ọmọ wí tó wá ń la nǹkan mọ́ lórí òrùmọ̀pá yí ọmọ ló fẹ́ bàjẹ́ o bí nǹkan bá ti ṣe orí gbogbo bọ́dì tó kù ní lálàáfíà wàláhì tàláhì ojoojúmọ́ tí n bá ń tẹ fóònù pé mo wo orí Facebook báyìí yẹn máa ń wá wọn káàkiri pé àbí wọ́n tún sọ̀rọ̀ lénìí tí n bá ti wá rí wọn ọkàn mi á máa wá balẹ̀ pé tó alihamudulilayi àwa fọlá àsìkò yà fi bí ọlọ́run àfọlá àsìkò yà tún fi bí ọlọ́run lẹ́ẹ̀kan sí i àtúnfọlá àsìkò yà fi bí ọlọ́run àbí bọ́lọ̀ ti tó àfi bí ọlọ́run mọ́ pàgọ́ mọ́ fà fún wa báyìí. àwọn èèyàn ò ṣe àmì dáadáa. lẹ́yìn tó dá mi lójú pàwọn ará òfà pọ̀ ń bí o. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí pé àmín. àmín. ayyakumullah. orí tí mo kọ fún ọ lẹ́ẹ̀kan bá ń wí. kọ́lánà. ìyẹn kọ́. innal mamata. irun kọ́. ro dáadáa bí bàbá wa yìí mọ́mọ́ fà náà ti mọ́ ń wí nù wọ́n ní jàpá ò lọ́mú tí ó fún ọmọ ẹ̀ àmọ́ látara apájọ́ ń wojú ara wa báyìí wọ́n wojú mi kò sì máa wí. jàmbá ìjà ní Allahu akbar. Allahu akbar. wọ́n ní wàkúlù tọ́bí ìsúnmi sáwùfà kínní sáwùfà yàkúlùhù. wàkúlù tọ́bí ìsúnmi. bàbá yìí mọ́mọ́ fà ni mi ó ṣàdúrà fún bàbá ti ṣàdúrà fún orí yóò sàn dẹ́sẹ̀. sáwùfà yàkúlùhù. wàkúlù ha fìrì bìrì. wàkúlù ha fìrì bìrì. واقع فيها واقع فيها وسيكون عليه ما قد يظنون بنا ما يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن الرحيم. mi ò ṣe wà láyé sọ̀rọ̀ yìí ṣe wá sí bàbá tí ó sọ̀rọ̀ ló wà lórí ìjókòó yìí kàn tẹ́wọ̀ rẹ̀ báyìí sọ fún wọn pé ọlọ́run wọ láì mọ́ mọ́ fa ògo òdílé wa ọlọ́mọdé ò parẹ́. wọ́n ní mọ́tòlì wùlàmá ìzùlùmọ́tò dín bí nǹkan bá tiẹ̀ ṣèyàn kì í ṣerú àwọn ọmọ ọ̀fà ló yẹ kí nǹkan ṣe wàláhì ìsìlámù la ilaha illallah nínú àwọn ọ̀pá tilẹ̀ tí ìsìlámù fi ń mí bàbá ìmọ̀mọ́fà jẹ́ kan bẹ́ẹ̀ Nàìjíríà tí bàbá bá wúra wọn sùnsùnsùn wá wúra wọn èyí tó pè wọn ló kọ wá lè mímú ìdí of the world wàláhì bó ti rí sínú apádà sí bọ́ọ̀lù níjó dé bá bàbá rẹ̀ gbogbo àwọn arọ́fà tó wà bí ó sàmì. àmín. ẹ bá pariwo àmì kò nílẹ̀ dáadáa. àmín. sọ́mi ọlọ́run o. ọlọ́run o. gbogbo tí ń jẹ́ rògbò òdílé mi ọlọ́mọdé ó wọ mi. gbogbo tí ń jẹ́ rògbò òdílé mi ọlọ́mọdé ó wọ mi. gbogbo tí ń jẹ́ rògbò òdílé mi ọlọ́mọdé ó wọ mi. gbogbo tí ń jẹ́ rògbò òdílé mi ọlọ́mọdé ó wọ mi. àdánwò tí ó ṣẹlẹ̀ sínú ilé tí wọ́n ní ẹ jẹ́ kí ìyá rẹ̀ ó jẹun tán o ẹ jẹ́ bàbá rẹ̀ ó jẹun tán kẹ́ tó tu lọ́fọ̀ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí kó wà wá. àmín. mọ́tò tí wọ́n máa ń gbé máàlìwò síwájú ẹ̀ tí wọ́n kọ́ wá páàkì síbi kan fẹ́ lọ wò ṣé ìyá ń bẹ́ńta ṣé bàbá bẹ́ńta ọlọ́mọdé kí wọ́n páàkì síwájú ẹ̀. wọ́n sọ yakunu alayhim. ẹni bá mọ ìyàdúrà ní kó bọ́ta kó wá sanwó rẹ̀. máa yazunu nabina. sirra wajara bismillahir rahmani. báwo ni dáadáa kórè rẹ̀. wa kullu tabi summi. bẹ́ẹ̀ni. sawfa yakuluhu. bàbá àgbọ̀pọ̀ ẹni bá ní kí ọmọ fà wọ́n fún ariwo kó sọ lé wọn. wa kullu tabi summi. ọ̀pọ̀ ẹni bá wọnú wa tó níbo là á gbé gbà ọmọ rẹ̀ ò ní lọ́dọ̀ gbé gbà. sawfa yakuluhu. wa kullu hafiri biri. wá kí wọ́n fi
وكل طابخ سم gbogbo ẹni ó bá fún ẹni ó bá palẹ̀ mọ́ méjèlé tó lòun ó sè é. سوف يأكله wọ́n ní ìdá wọn náà lábí pa wọn ó tó ṣe bí ọ̀rọ̀ lọ́dẹ̀ wáyé nílẹ̀ yàgbá nígbà. وكل طابخ سم éèbà سوف يأكله gbogbo ẹni ó bá fẹ́ ṣàbúrò ẹ̀ sọ fún kó ṣe pẹ̀lẹ́. وكلها في البئر ó ní gbogbo ẹni bá gbẹ́ kànga láyé fún wa ẹgbẹ́ ni ó já síbẹ̀. àbílẹ̀ àbí gbẹ́ kànga jọ́ kiri àná. àbújá ali ó gbẹ́ kànga jọ́ kiri àná. في البئر fanabi wa Muhammad wàhálà ìfúnra rẹ̀ náà ló sì kú sí. gbogbo ẹni tó bá lókun bíi tèmi àti yàtọ̀ àwọn ọmọ wa ó gbé gbà ọlọ́run ò mọ́ṣẹ́ àbá yọ sí wọn lọ́kùnrin tó sọ. وكلها في البئر واقع فيها. bàbá yìí ní àgbà ló kọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní bí ló pẹ́ ẹran mi iṣẹ́ mo kọ́ṣẹ́. èyí tí mo wí yìí ẹ dákun ẹ bá ń gbà bẹ́ẹ̀. ẹ bá ń pa lópa ṣe bísímìláì kan sọlá tó tún jí lẹ́ẹ̀kan yìí láfi méjì wàláhì bá ti máa ṣe bàbá ẹ̀ mọ́ ọ̀pá lójoojúmọ́ ni. gbogbo ìfún yín lé ní wàláhì torí ẹni tó bá máa ń tóbi nínú ilé wọn tó bá rẹ̀ ni ó tóbi kò ní bẹ́ẹ̀ ṣubú. ẹ bá máa sọ pé kò lè tóbi láyé gbogbo ẹni tó bá rẹ̀ tó tóbi tí ò bá ti mọ iye ẹ̀ wọ́n ní tóbi lágbolé wọn. ọmọ ọlá ni mí mo mọ iye ọlá ilé ọlá wọn ti bí mo mọ iye ọlá wàláhì tàláhì ọmọ ńlá ni mí kọ́lọ̀ sì fún mi lẹ́nu ńlá ọ̀rọ̀ ńlá náà ní sì máa ń tẹnu ẹnu ńlá jáde. àdébàlá burú ìwé lèyí náà ṣe yìí ẹ bá ń ṣe sọ látúntún jìnnà kan ní lábí méjì tún jìnnà kan lẹ́yìn ẹ̀ gbogbo ládàtà bàárí mẹ́ àlékún àlàáfíà ọlọ́mọ bí tí wọ́n ti nídìí ẹ̀ ọlọ́mọṣẹ́ bá yọ̀ǹda ẹ̀ fún wọn. bá a ti wá wí bẹ́ẹ̀ fún gbogbo àwọn táwa náà ń wò lóòrùn tiwa náà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bá ìmọ̀ máa gbà lókè ọ̀la òru bá mi àgbà lágbèsìnga bàbá wa àgbà ní sọmọ́ra gbogbo ẹ̀yin àgbà mi àgbà láti jọ mu gbogbo ẹ̀yin àgbàlagbà pátápátá ọlọ́run mọ́ṣẹ́ bá aṣàlékún àlàáfíà fún wọn. ẹ̀mí ìmọ̀mọ́ ọ̀fà ò tí kù débi táwọn tọrọ àlékún ọlọ́run kọ́kọ́ bá wa gùn wọ́n lẹ́mìí náà ọlọ́run bá gùn wọ́n lẹ́mìí dáàyè kan hín aṣẹ́wà á tọrọ àlékún fún wọn ọlọ́run mọ́ṣẹ́ bá a ṣe bẹ́ẹ̀ sọ̀tà tuntun jí náà ilà bí sọ̀rọ̀ tuntun jí náà. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال وتهيئنا بها من جميع السيئات وترفعنا بها على درجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف. Ẹ kú jókòó. Yes sir. Ẹ ṣe kàn. Àwọn bàbá tó ju wọn dàn. Ìyá tóbi ìwà òkùnkùn ẹ̀sìn o, àlèrè àléyàn nílùú lẹ́yìn. Ẹ káàsán màmá. Ẹ káàsán. A kú àsèǹdè òní. Iṣẹ́ o. Lágbára Ọlọ́run nǹkan láburú kò ní ṣẹlẹ̀ sí kí a wà mọ́. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún wa lẹ́kùnrẹ́rẹ́. Alájà Sànúsí. Alájà Sànúsí. Mọ́mí ẹ dákun ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe jẹ́ sí màmá àti pé irú àwo gangan lẹ kọ sí wọn. Àsúnmọ́ra púpọ̀. Ìmọ̀ ìyàwó mi yàtọ̀ sí pé ní eléǹgé ni wọ́n ti mọ́ra tipẹ́ tó jẹ́ pé tọ́rọ̀ bá ń dùn wọ́n lọ́kàn tán bá rí mi tá bá sọ̀rọ̀ ara wọn túká alẹ́kẹ̀ ara wọn gan tó pọ̀ ìfẹ́ tó wà láàrin wọn pọ̀. Báwo wá ní ìwà wọn ṣe rí because a rí ọ̀pọ̀lọpọ̀ èrò níbí lónìí àwọn èèyàn ń sọ̀rọ̀ pé màmá onínúure ni wọ́n màmá ìbújẹ́bùdà ni wọ́n kò sí nǹkan tán lè fún yàn ìjọba ò ní wàá tí wọ́n ṣe jẹ́ ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ lórí o ìyá aláta èèyàn ni wọ́n o wọ́n lè gbé gbogbo ara wọn bòyàn
òkun èsì fẹ́ kí èdèdè ó sọmọ nìkejì tó bá ń sọmọ nìkejì àwọn ló ṣe kódà tẹbí bá ń pọ ọmọ nìkejì tí wọ́n fẹ́ jẹ báyìí ó mú ògbè fún kó tẹ́ wọn lọ́rùn kébi pa wọn kébi mọ́ pa ẹni tó sún wọn. ẹ ṣe mọ́ mi àmọ́ rí yín bá olóòní fi kú tó yáwọ́ olóòní fi pa yín olóòní ṣe gbẹ̀yìn tí náà rádaràda ẹ̀rọ ọmọ ṣèkẹtẹ̀ yín náà ẹ ṣe mọ́ mi. ẹ dákun ẹ dárúkọ yín fún wa. Mọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín nítorí àwọn ọ̀rọ̀ kan ò yé mi níbí bó gangan lè ṣe jẹ́ sí màmá. ìyá mi ni ó tó di pé mi àti ọmọ wọn ta lọ́kọ̀ níbì kan ká tó lọ kémi tó lọ́kọ̀ láti jọ gbélé nílé tó wà níbi mọ̀tánìtì lóru níbi ìdáná jẹ́ sí wa. báwo wá ni ìwà wọn ṣe jẹ́ sí gangan torí ẹ̀bí àwọn mìíràn wà. kódà ìwà mọ̀mọ́ kò sí tí mo lè gbé bá èèyàn dáadáa kọ́nà bá a ṣe kí ọmọ lè gbọ́ bó ṣe jẹ́ pé wọ́n mọ̀ pa ní pé pẹ̀lú wọ́n máa gbé ata lọ́jà wọ́n ní ó ní ẹnu yóò kọ̀ọ̀kan ẹni wọn lè sàmì ìdájí náà wọn ti gba tàwa fún wọn tí máa ra ta lọ́wọ́ wọn tó wá yẹ pé mo fagídí fún wọn ní 500 ata 2000 máa gbé lọ èèyàn dáadáa ni wọn ò kọ́nà mo fi àṣẹ kó gbẹ̀sà ní ìmọ̀gbọ̀n kọ́nà mo fi wà wọn kó fi kẹ́wọn. torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń wáyé àwọn kan sọ̀rọ̀ ní ẹlòmíì gan-an wọ́n ní kò ní ṣèyàn dáadáa pé àmọ́ nírú ọjọ́ òní báyìí pé gbogbo ayé àwọn pọ̀lọ́ pé èèyàn dáadáa ni lórí ọ̀rọ̀ ń mọ wéwé wá. bí wọn ò ṣe ní o kò sí tí wọn lè bọ̀ yẹn. bàbá rọ̀fíà ìyá wọn kódà látàárọ̀ mo mọ̀ọ́mọ̀ gbé ewu ní pé ìyá yìí ojú òbúdọ̀ nǹkan òun òbúdọ̀ rárẹ̀ o ní ọjọ́ sàárà àwọn ọkọ̀ àbúdọ̀ fún káàjọ pé èèyàn kan rí jẹ òun ò rí jẹ àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá a ṣe kú ní ìsinmi fún ẹ ṣeun ma wájú tán dojúkọ Ọlọ́run jù dá àmín àmín ẹ ṣeun gan ma alẹ́ tí yín náà ó dáa ẹ̀yin náà ẹ lálẹ́ ní lálẹ́ ẹ ṣe gan o. dárúkọ yín. cousin mo fún ẹ mẹ́rin bá mi dárúkọ fún mi. cousin Yusuf pẹ̀lú nǹkan tá à ń ṣe lénìí mo kàn fẹ́ béèrè gẹ́gẹ́ bí ìyá ṣe jẹ́ sí yín àgbébọ́ àwo gangan yín náà ṣe jẹ́ sí ìyá. mo jẹ́ kan lára àwọn ọmọ ìyá tí kábàgbé ká pè ní àkọ́bí ìyá ṣá because wọ́n ní Yorùbá ní òbí ni òtó ń wo ní owó ní lágbà ìyá mi náà jẹ́ lọ́dọ̀ àbúrò mọ́mí mi ni wọ́n bọ̀ ìyá mi náà jẹ́ lọ́dọ̀ wọn gbé dàgbà so wọ́n jẹ́ jí nǹkan tí ó wà nice sọmọdé sàgbàlagbà ó lé nǹkan tó lè fojú ẹ̀ tọrọ ẹgẹ́ tí ó lè jalá kìtì yẹn ojú oníṣòwò kan tó fìdí múlẹ̀ dáadáa tí máa wo Kwara State yìí kò síbi tí bí ní ohun tí mo wọ́n wọ̀pọ̀ tó fi délé Haúsá kóyà tí wáyé pé àyígbà tí kọ̀mpútà ti wà bó ti wà fóònù ti wà ń dọ́ǹtè tó máa gọ́gù ẹ̀ lórí fóònù pé lima láta kò sẹ́ni tí ó mọ̀ ẹ̀ understand ó jẹ́ nǹkan tó jẹ́ oníṣòwò káàkiri nílẹ̀ Haúsá kò níbẹ̀ pé kò wọ́pọ̀ ṣá Èkó nìkan mi ti lè dá pé bákan méjì ṣùgbọ́n ẹ̀dẹ́ yẹn wọ́n jẹ́ nǹkan tó náà sí anybody ló dé fi láti ẹ̀ understand so what kò sí kàtàwé ṣe sí àríkú ń lókun àdéhùn ìpínlẹ̀ mọ́ Ọlọ́run ọ̀dọ̀ adúpẹ́ fẹ́ràn pé alhamdulilayi Ọlọ́run ni ọba dápọ̀ àdúpẹ́ tí Ọlọ́run lè jẹ́ máa bá ẹ̀kọ́ káyẹ̀lẹ̀ Ọlọ́run jẹ́ dásìkò tí wọ́n tán bọ́ lẹ́nu tó tí wọ́n nẹ́gbọ̀n níwájú ọ̀tọ̀ Ọlọ́run rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò dẹ̀ rí báyìí àbúwádà bí adìyẹ ni tó bá wù Ọlọ́run ló máa tó bá wù yẹn tí wọ́n máa ń sin tó ń sin adìyẹ ẹ̀wé tó bá wù ló máa mú so Ọlọ́run bá ti kú sí mi fún wọn bá a pa ìsìn wọn rẹ̀ wọ́n filẹ̀ lọ́mọ bá wá jẹ́ ẹ̀yìn tó lọ́mọ bẹ́yìn náà jẹ́ àwọn táwọn fi kalẹ̀ náà ọlọ́mọ fi wá lé pa wọn ń sìn àwọn tó jẹ́ gbọ́n tó kù ọlọ́mọ fi gbogbo àwọn náà sìn jẹ́ kọ́nà ìjẹ́ kan pẹ́ fún wa ọlọ́mọ fi ń tẹ́lẹ̀ so ẹ̀yin kú wọn ọlọ́mọ dànù wa rú kò dá lójú ayé wọn kó dẹ̀ wọ́n dàrú lẹ́yìn wọn náà so àwọn tó jẹ́ fún wọn náà tó
ètò wà nílé ọkọ ọlọ́mọ lèkún lèkún lè ọlọ́mọ kò lè gbá láyè ètò jọkùnrin so ọlọ́mọ bá fi àlékún dáadáa sí ìgbésẹ̀ fún náà ìdílé kò tí wàá mú owó tó ná lé ní ọlọ́mọ bá fi ọ̀pọ̀lọpọ̀ fún àtẹnitáàmù gbogbo àwọn tó wá débi tán wá tán gbọ́ tán wá tó ọlọ́mọ bá sọ wọn láti àlàáfíà àpò ọlọ́mọ kò ṣẹlẹ̀ sí wọn àmọ́ kìkì máa lọ ọlọ́mọ kò ṣẹlẹ̀ àmọ́ tẹ́lá kì máa lọ ọlọ́mọ kò ṣẹlẹ̀ sí wọn ìrẹ̀dùkọ́ fọ́dọ̀ kò lọ síbi mọ́ lágbájá àlékún orí àlékún ọlọ́mọ àti pé nìkan kan ọ̀làdíjà àti ọlọ́run tán tọ́jú ènìyàn láti gbẹ́bà lọ́dọ́ lálùkọ́ àmì kẹrin sórí wọn wà gbàdúrà ẹnìkan kan wà ọlọ́mọ ìka ló kú fà so mi ò ní jù báyìí lọ. ẹ ṣe gan sa ọlọ́ àdúró tì yín torí báwa náà bá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èrò ó jẹ́wọ́ wípé ìwà mọ̀mọ́ dáa ni so làwa náà dábí ní ká béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ yàn because nírú ètò báyìí ọ̀pọ̀lọpọ̀ èrò tí èèyàn bá ti kú tán àti ẹni yẹn dá àtẹni yẹn ò dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sọ bóyá ó dá náà ni torí ẹ̀ pé ojú ni wọ́n ti sọ bó bá dẹ́yìn ọ̀tọ̀ náà ni wọ́n tún sọ. yàrá tajẹ́ yẹn tó nice wàláì tá lásìmọ̀ rẹ̀ láti la ó máa ń bínú lóòótọ́ but ó jẹ́ yẹn tó nice gan ọ̀tá bàbá gidi kò sí kan tó lè ṣe ètò ìrẹsàn but kò bí yàn ṣe máa wà kò bí yàn ṣe máa rìn torí ò ní mì àdè lè dá tán mo lè dá sẹ́yìn kí n má dá sẹ́ lómi mo lè burú sẹ́yìn kí n má burú sẹ́ lómi so bọ́ọ̀lù ilé ayé ṣe rí nìyẹn. ẹ ṣe gan sa ẹ ṣe ọlọ́run á dúró tì yín olóòsì ní bẹ́yìn mọ̀mọ́ jẹ́ ikú tó yáwọ́ lónìí fi pa ẹ̀yin náà lágbára ọlọ́run ẹ̀yin náà ẹ̀rọ àwọn ọmọ ṣèkèṣèkè yín lágbára ọlọ́run ẹ ṣe gan sa ẹ dárúkọ yín fún alẹ́ kan sí. orúkọ mi ni cousin Yusuf. ẹ ṣe ń wá o. ọ̀la pé àkànrọ̀ aṣẹ́ ráńpẹ́ báyìí ni ká nípa bá dá ọjọ́ sí wà láìtàlá bíbá yóò ní gbèrò because ẹ̀mọ́ ó ti máa wà because abẹ́jìkan báyìí tí wọ́n ti sọ̀rọ̀ to the social media everything ṣé máa máa ló kú ìbẹ̀rẹ̀ má dibẹ̀ ṣé máa máa ló kú má yẹ sọ àwọn tó yẹ wà lọ́dọ̀ wọn gbàdúrà ní sálẹ̀ mọ́lẹ̀ tó ń ṣe kọ́ education tí wọ́n àṣẹ wọn mọ̀ wọn ló máa gbà just like that èmi kan máa ń gbọ́n pé àwọn tẹ́ mọ̀ rẹ wọn lọ́mọ báyìí máa gbà wọ́n sọ́dọ̀ tó máa jẹ ta tó máa jẹ tó máa jẹ talẹ́ ṣòro àwọn yẹn ṣé tó máa rí wọn lórí sísítẹ́mù pé kí wọ́n máa ṣẹlẹ̀ wọn ní débi so wọn àdìbò lápá kan wọn á jẹ́ wífìlẹ̀ tánà bá bẹ́ẹ̀ pẹ̀tù wọ́n bẹ́ẹ̀ ṣe pé yes wọ́n bẹ́ẹ̀ fẹ́ jú ẹ̀ orí kan máa kó ń gbalẹ̀ yìí wọ́n á pè àwọn ti ṣòrí fún síwájú wọ́n ti ṣe síwájú sí sẹ́yìn ẹ̀lú máa pè àwọn gbọ́dọ̀ má dìbẹ̀ wọ́n bẹ́ẹ̀ dóore padà ṣé ìdílé ọkọ̀ la bẹ́ẹ̀ sọ ni àti mother side to that side ká máa tàn tán sí síta ẹ ṣe ń wá sá ọlọ́run àtúbọ̀ máa dúró tì yín ọlọ́run àdílé mú ẹ ṣe gan-an ẹ kásán ẹ kásán àdẹ̀kú ìnáwó ni ọmọ eré ó gbẹ̀yìn tiwa náà ẹ jọ ẹ dárúkọ yín fún wa lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Sanusi Bídèmí Kàfáyà. ẹ jọ a gbọ́ pé ara ọmọ mọ̀mọ́ ni yín ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ̀mọ́ náà because bí ẹni bí ilé bá dáa àwọ̀ la ti ń mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ yẹn ti jẹ́rìí pé mọ̀mọ́ jẹ́ èèyàn tó dáa mo kàn fẹ́ jẹ́ kẹ́ bá mi fi ẹnu bà ọ̀rọ̀ méjì àbí mẹ́ta nípa ìyá tí ẹ̀yìn àti mọ̀mọ́ kì í síra bí mọ̀mọ́ ṣe jẹ́ ìbágbépọ̀ yín gbogbo àwọn lifestyle yẹn ṣá kẹ̀kàn ṣàlàyé ráńpẹ́ díẹ̀ fún wa nínú ẹ̀. ìyá jẹ́ èmi ní last born màmá so ìyá mi ni wọ́n tẹ̀ jẹ́ ìyá tí èèyàn fi ń tọrọ ìyá ikú wọn lọ́dọ̀ wa àgbàfọ́lọ̀ pé bọ́lọ̀ ń ṣe pọ̀ ni so ìgbà tọ́lọ́run ti sọ pé àsìkò wọn tó kò sí ní ta fẹ́ bọ́lọ̀ ń fà tó bá jẹ́ wà lórí ààrẹ kí la fi máa bọ́lọ̀ ń sọ àti ẹ̀dúpẹ́ tí wọ́n sínwín ọpẹ́ ní fọ́lọ̀. báwo ni pẹ̀lú ìgbà gbé pọ̀ yẹn pé bóyá wà nísìnyí báyìí ìyẹn máa ń lé experience yá nígbà tí mo bá wọn mi gbé mọ́ mi burú o mọ́ mi lé o mọ́ mi ò ń ṣe báyìí o. mọ́ mi jẹ́ ẹni tó yẹ pé sórí kìíní ṣe kó dẹ̀ kẹ́ni tó mú kó fi lọ ẹsẹ̀ fóònù nìkan náà ló wà nù ẹ̀ àti wàá pè. wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ pé àwọn ní òní náà ní. ẹni tó
ṣùgbọ́n ìbínú fùfù ló bínú wọn tá bá ti bínú tán ó ti tán náà nìyẹn wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ń kóyàn mọ́ra kò sí nǹkan tí wọ́n lè fi tọrọ nǹkan tí wọ́n bá dẹ̀ tọrọ fọ́mọ wọn náà máa ń tọrọ fọ́mọ làkejì so she's a very simple woman and ó jẹ́ ìyá téèyàn lè fi tọrọ ìyá so wọ́n wà kẹrin ó jẹ́ ìyá tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ayé wọn mọ́ fún gbọ́ tọmọ ni. ẹ ṣeun gan nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹ èmi náà rí bí ẹyọ kan mo rí dìímú ẹ sọ̀rọ̀ ẹ ní bí wọn bá ṣe ń sọ fọ́mọ ọlọ́mọ wọn máa fi ń tọrọ fọ́mọ ara wọn bẹ́ẹ̀ náà because irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti wà pé tí màmá bá pè mí gangan àwọn máa ń sọ fẹ́mi náà pé àdúrà tí mo ṣe fún ẹ gẹ́gẹ́ mi fẹ́ jẹ́ kó rí fún ẹ náà ní kó rí fáwọn ọmọ mi ó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ṣe tún sọ èmi náà tún confirm pé òótọ́ ọ̀rọ̀ ni ẹ ṣeun gan lágbára ọ̀lẹ́ ẹ̀rọ ọmọ rere sì kẹtẹ̀ yín náà ẹ̀yin náà ní kó àkúrún bí iṣu ẹ̀ ra àwọn ọmọ tó dáa wọ́n ṣe ayẹyẹ irúfẹ́ ilé tẹ̀ ṣe léni ẹ̀ ṣe níṣe pé ẹjọ́ ọmọ dáadáa ni àtọ̀ yín ni lágbára ọmọ tó dáa ó gbẹ̀yìn tì yín náà ẹ̀ ṣeun wá gan-an. ẹ káàsán àkú ìnáwó ìní ìnáwó nìyẹn jẹ. ọmọ rere ó gbẹ̀yìn tiwa náà. àlámà mi. ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún wa. orúkọ tèmi ni Jimoh Kamorudeen. Jimoh Kamorudeen báwo lẹ ṣe jẹ́ sí màmá tí à ń ṣe ẹ̀yẹ wọn lẹ́nu. màmá tó bí mi sáyé ni. ìyá tó bí mi sáyé. a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ màmá. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. ẹ káàsán. orúkọ tèmi ni Jimoh Kamorudeen. akọ̀rí pé àwọn èrò pọ̀ gbogbo òkú gbàlejò èyí tó ń jó aláyọ̀ ìlú àwọn àfáà ń ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀pọ̀ láti sọ̀rọ̀ lọ àti táwọn èèyàn ń jẹ lóríṣiríṣi kí n jẹ́ lè ṣàlàyé kó ṣẹlẹ̀ fún wa tọ́tọ́tọ́. mọ́ ìmí ló kú tí à ń ṣe fìdáwò fún wọn. ẹ dáhùn kí lè gbórúkọ mọ̀ sí pọ̀ wá fún àwọn àkọ́kọ́. Àdùnní lórúkọ mọ́ ìmí. kí ni àwọn èèyàn mọ̀ wọ́n sí? àwọn èèyàn mọ̀ wọ́n sí ìyá aláta lórí ata níṣẹ́ wọn. ẹ dákun torí ọlọ ṣé mọ̀mọ́ náà ló mọ̀yàn tó báyìí ní àdúgbò àwọn olóògbé tó báyìí àbí gbogbo ìdíyẹsí wa tán sí gbòòrò tèrò wa pọ̀ tó báyìí tí wọ́n pààkì mọ́tò lọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀kadà pọ̀ lóríṣiríṣi ǹjẹ́ ẹ lè ṣàlàyé nípa ìwà mọ̀mọ́ àbí tó lè ní kéèrè pọ̀ tó báyìí. tò nídìí pé èèyàn ti ń fi ẹnu sọ pé báyìí ni wàá ṣe rí báyìí ni wàá ṣe rí tẹ bá wo àwọn tó wá ẹ rí i pé èmi tí mo jẹ́ ọmọ wọn nínú àwọn 100% tó wá bóyá tipátipá lẹ́ fi rí 20% tó jẹ́ sẹ́ẹ̀tì ẹ sì mọ̀ pé iṣẹ́ ọwọ́ wọn tán ṣe kalẹ̀ ni. ọmọ ẹni ó gbẹ̀yìn náà. àlámà mi. ẹ dáhùn tó ń pò lórí àwọn ọmọ ẹni tí kú bá papò náà níjẹba lélẹ̀ àwa mẹ́rin ni ìyá bí méjì dẹ̀ ti lọ pè mí ní àkọ́bí báyìí. ọlọ́run á jẹ́ ìlú àmín àmín. ó túmọ̀ sí pé ilé ìgbọ̀nà máa fi nínú ẹgbọ̀nà ṣe sùúrù báyìí ẹ ti wà ní ipò àgbà lálé màmá ló lọ lágbára lọ́wọ́ ọlọ́run ilé tó ń fi sílẹ̀ kò ní bàjẹ́. àlámà mi. iwájú tó ń fi sílẹ̀ náà àjẹkù dáa ẹ̀yìn tó ń fi sílẹ̀ kò ní bàjẹ́. àbí. ẹ dákun torí ọlọ́run àwọn àbúrò yìí ìmọ̀ràn olè ní fún àbúrò tó wà lẹ́yìn. kò sí mọ́ ọ̀kan tí mo fẹ́ sọ fún ọ náà ní pé kàn jẹ́ ká dira wa mú ká síra wa lóṣooṣù. ẹ dákun ike ewu ilé ìrù pé tí èsì máa ṣe fún màmá tó ṣàkóso lọ́kàn tó máa ṣe fún màmá báyìí lórí màmá ti lọ àwọn èèyàn sì gbàgbọ́ pé òkú ìwé yìí lọ kí ni nǹkan tí ẹ ń pè ní bá ṣe fún màmá tí ẹ ní oore láti fún àti gbogbo àwọn tó bá ní òkú lọ́rùn pátápátá tí ẹ ò tọ́ lè máa ṣe fún. nǹkan ẹyọ kan tí ẹ̀dẹ̀ máa ṣe náà ní lẹ́yìn kí èèyàn máa ṣàdúrà kí ẹ̀dẹ̀ máa fi sàárà tọ́.